Adamo, Alilori. Adamo, Alilori. Olúwa jọ̀wọ́ ọlọ́lá mo tẹ́wọ́ mi méjèèjì sí ẹ níwájú kódà bí mo bá bẹ̀rẹ̀ ru àwọn ọmọ irúṣẹ́ wo Ádámà ṣáni kí wọ́n jẹ́ má ṣe fún mi lọ́mọ gbàjẹ́ rí mú mi. Ádámà Alilori. Ẹni bá sọ wí wọ́n wà wọ́n wí fáráyé wọ́n sì kà wọ́n tírà ẹ̀ tó dẹ̀ ti ṣe tòun lọ bá dóòláwọ̀ àtìlẹ̀ funfun bẹ́yà lòun rí irú ẹ̀ kó ṣe yí lé ní. Ádámà Alilori. Ádámà Alilori. Lọ́gọ́rùn-ún ọdún sẹ́yìn kẹ́hún ṣọ̀rọ̀ kẹ́ oníye ọdún kan lò nílẹ̀ kẹ́wò. Oníye ọdún kan lò nílẹ̀ kẹ́wò. Wọ́n sì jẹ́ kó tún ní wọ́n tọ́lẹ̀ rí kẹ́. Ṣègbéṣẹ́wó Ádámà lọ́lọ́run rán wá lẹ́ni tó fi mí máa fọ̀lá jùmọ̀ kẹ́rù. Ádámà Alilori. Ádámà Alilori. Ẹni bá sọ́kọ́ yí ọdún ní ohun tó rí, ó lè jẹ́ kó tó kọ́ wò lọ ti mú jọgbọ́. Èyà bá sọ́kọ́ Ádámà orí nǹkan ṣe. Ẹ jọ̀wọ́ ẹ má bá jà, ẹ má bá wí rárá. Lájẹ́pọ̀ ti yá wèrè àpò ti sá lórí. Ádámà Alilori. Ọ̀tún lè jẹ́ kọ́rọ́ mi tó dáhùn jọ. Ìṣẹ́ lọ tí lọ nílò nísàlẹ̀ omi. Ọmọ tó fẹ́ nú ẹ̀gà pẹ̀lú Ìlọrí. Ọlọ́run ọ̀fẹ́ rú rẹ̀ nínú ìran wọn. Ó lè jọ pátá Ádámà ló rán níṣẹ́. Ádámà Alilori. Ádámà Alilori. Ọmọ tó sọ pé ká bàbá òun kéré. Àlọ́ba màmá rẹ̀ sùn tó fi lóyún. Ẹ̀sìn bá mi pálí sọ́nà pẹ́ta lọ fi jọ. Bí ó sì ti Ádámà ṣó lè kérò. Báwo ló ṣe fẹ́ rọ̀nà nílẹ̀ Sáúdí? Ádámà Alilori. Ádámà Alilori. Ọmọ kẹwò Ádámà ọpẹ́ ní kádà. Ọba tó bá bí Bọ́lá ìṣàánú wa. Ọba jábọ́ tí lè ta lọ́gbẹ̀yìn bàbá tó ti gbé ohun tó dáadáa.
kí láyé fẹ́ wí. Àwọn tí ó dá nǹkan mọ̀ ò bá gbàjọba. Ádámù, Àlílórí. Ádámù, Àlílórí. Ṣẹ̀ṣẹ̀ tún ní kọ́ máa gbẹ̀yìn ẹ̀yà rẹ̀. Ṣẹ̀fẹ̀lẹ̀ wòrán ànábì tọmọ ẹ̀ tó jíṣẹ́. Ìwẹ̀ dání ká pẹ́ kàn ká ṣe lára. Kò máa já sí pọ́rọ̀rùn ká pẹ́ kan omi. Ọpọlọ máa bómi ṣọ̀tá ìlara. Ádámù, Àlílórí. Ádámù, Àlílórí. Ọlọ́run dákun máa pa òdìrú kíákíá. Nítorí pàwó lọ fáwùjọ wa. Wọ́n pọ̀ níbi ká láyà ká sọ títọ́. Wọn ò dẹni gbárọ́ wá. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسولنا الأمين محمد بن عبد الله المصطفى المبعوث رحمة للعالمين، وعلى آله وصحبه وعلى آله الطيبين الطاهرين، وعلى أصحابه أهل الهدى والتقى، وعلى كل من بعدهم بإحسان إلى يوم الدين. أما بعد، أقول السلام عليكم لكل المشاهدين الكرام في كل مكان في أنحاء العالم. اللهم صل وسلم على حبيبنا محمد وبارك عليه وعلى كل المؤمنين المهديين وعلى كل عباد الله الصالحين صلى الله عليه وسلم. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, a tún dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lẹ́ẹ̀kan sí, a sì tọrọ ìkẹ́ ìgẹ̀ fún aṣíwájú wa Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Gbogbo àwọn ẹni Ọlọ́run tí wọ́n ti kọjá lọ, k'Ọlọ́run dákun bá wa ṣàlékún ìkẹ́, kó bá wa ṣàlékún ìgẹ̀ fún wa. La ilaha illallah. Àwa ń jẹ́rìí pé kò sẹ́nìkan tíjọsìn tọ́ sí lánàá àti lónìí àti lọ́la àti títí láéláé àti lénìí àti lọ́la àti títí láéláé. Ìkẹ́gẹ́ Ọlọ́run kó máa bẹ́ni tá a ṣàlẹ́ṣà tí ń jẹ́ Muhammad sallallahu alayhi wa sallam, aṣíwájú wa, ọ̀gá wa, olólùfẹ́ wa, ẹni Ọlọ́run bá rán sí gbogbo ayé. A tọrọ ìkẹ́gẹ́ fún àti fún gbogbo àwọn aráalé rẹ̀ tí wọ́n jẹ́ ní ire tí wọ́n sì jẹ́ èèyàn mímọ́, àti gbogbo àwọn ọmọ ẹlẹ́yìn rẹ̀ tí wọ́n jẹ́ ẹni Ọlọ́run àtẹni ìmọ̀nà. A tọrọ ìkẹ́gẹ́ fún wọn. Àwa tọrọ ìkẹ́gẹ́ yìí fún gbogbo àwọn tí wọ́n jẹ́ ní Ọlọ́run pátá tí wọ́n ti lọ, látòrí Maulana Fadilatu Sheikh Adam Abdullahi Al-Ilori, wa Sheikhuna Kamaluddin Al-Hadabi, wa Sheikhuna Yusuf Al-Hadabi, Tajul Adab, Sheikh Muzammil, àti gbogbo àwọn àfáà tí wọ́n ti lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ọlọ́run bá wa ṣàlékún kẹ́ àti ìgẹ̀rẹ́, Ọlọ́run bá wa ṣe fún wọn. Bákan náà, Maulana Fadilatu Sheikh Mustapha Zaglul Sanusi, Ọlọ́run bá wa kẹ́ wọn. Maulana Fadilatu Sheikh Muhsin wa Sheikh Abdulatif Amuni wa Sheikh Jirijisu Akodo, Ọlọ́run bá wa pa gbogbo wọn pọ̀ kẹ́ àti gbogbo àwọn àfáà tí wọ́n ti lọ pátápátá. Bákan náà, àwọn tí wọ́n wá kù láyé látòrí Maulana sallallahu
alayhi wa sallam kọlọ̀ndàkùn bá wa jó rí bẹ́ẹ̀ lọ́lá agbára ọlọ́run àti jẹ́ kan ṣo ọlọ́run. àwa tara bẹ́ẹ̀ àti gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ ọlọ́run olólùfẹ́ ànẹ́bì ẹ̀yin tọ́lọ́run ọba pa láṣẹ láti gbọ́ òtítọ́ láti gbọ́ òdodo. a dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pọ́lọ́run ò ṣe wá lẹ́ni tí máa búyàn a sì ní ṣòfò lórí ẹ̀ kọ́lọ́ mọ́jà ṣòfò torí pọ́lọ́run fún rẹ̀ gangan ló sọ pé wailun likulli tí ò yọ ẹnì kankan kúrò ègbé òfò àdánù ń bẹ likulli umazati allumadha fún gbogbo ẹni tí máa bú ni lójú ẹni àtẹni tí máa yẹ̀yẹ́ ẹni lẹ́yìn ẹni ọlọ́run kó là wá mẹ́ o. bákan náà là ń ka àdísù al-muflis min ummati man la dirham lahu wala mata'. àmọ́pọ̀ èèyàn ni wọ́n máa fi awọ èèyàn bóra tó já sí pẹ́ranko ni wọ́n. ọba tí ò ṣe wá lẹ́ranko tó fáwọ èèyàn bóra ọlọ́run a dúpẹ́ lọ́dọ̀ rẹ o ọlọ́run mọ́ sì ṣe wá lẹ́ranko tí ò ní mọ̀ ju tí ó lè kó bá islam tàbí tó lè pa islam lára tàbí tó lè pa islam láwùjọ. irú àwọn èèyàn bíi Fìràúnà pọ̀ láyé, èèyàn bíi Abu Lahab pọ̀ láyé, èèyàn bíi Abu Jahli pọ̀ láyé. irú wọn ni wọ́n máa sọ fún Muhammad pé tábàlákà, àmọ́ Ọlọ́run ni ó máa fún wọn lésì, kìí ṣe Ànábì ni ó máa fún wọn. Ọlọ́run máa fún wọn lésì tí ó dánú gbèsè ayé wa. Naam, ẹ rí i pé níbi tí a ti ń bá ọ̀rọ̀ bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ni wípé kí ni ọ̀rọ̀ tí ń lọ láàrin al-Ustaz Tọ́lẹ̀ al-Mustafa ash-Shi'i táfà náà jẹ́ ṣí àti ò sì fi pamọ́ kọlọ̀mbá wa ṣàlékún dáadáa fún àfà àti àwọn àfà tí wọ́n ń jẹ́ sàlàfíyà táwọn náà ò sì fi pamọ́ tí wọ́n ní dáwàtú ila sàlàfíyà làwọn ń pèpè sí, dáwàtú ila al-manhaj as-salafi làwọn ń pèpè sí, bí irú al-Ustaz Al-Albasa àti al-Ustaz Kamiluddin Al-Hadabi àti ọmọ aláìlẹ́kọ̀ọ́. Ọlọ́run dákun mọ́ fún wa lọ́mọ aláìlẹ́kọ̀ọ́ la ilaha illallah. torí bí èèyàn bá ti pàdánù ẹ̀kọ́, bí èèyàn bá bírú ẹ̀ lọ́mọ, irú ẹniyàn ọ̀rọ̀ ọmọ bí ọmọ tí ò lẹ́kọ̀ọ́. Ọlọ́run dákun mọ́ fún wa la ilaha illallah. ẹ rí i pé eléyìí ní abala ẹlẹ́ẹ̀kejì. nígbà tá à ń sọ̀rọ̀ abala alákọ̀ọ́kọ́, ẹ rí i pé a mú àwọn àyátú al-Qur'aniyya wá àtàwọn nasun Qur'aniyyun, àwọn ọ̀rọ̀ tọ́lọ́run sọ nínú al-Qur'an tó ń jẹ́ àmà pé níbo lọ́lọ́run dúró sí, níbo la Nabi Muhammad sallallahu alayhi wa sallam ibo ló gbé wá sí. a rí pé a ti jẹ́ kókó yé wa wípé in tọ́lọ́run fi rán Nabi ní al-Qur'an, orí ẹ̀ náà la Nabi wà tó fi jáde láyé, orí ẹ̀ náà la Nabi wà tó fi àwọn sahaba al-kirami ilẹ̀ lé lórí. Ànábì kú tán ní kó wáyà ní wọ́n lẹ́ka. a sì mú àyà wá fún anú al-Qur'an pé wa innal ladhina ikhtalafu fil kitabi, àwọn tí wọ́n máa yapa al-Qur'an lórí ọ̀rọ̀ tal-Qur'an sọ, imma bil hadith wa imma bil riwaya wa imma bil athar wa imma naam wa alaikum salam wa alaikum salam. orí live program lè mọ wà. Naam, àkọ́kọ́ ni pé n tó yẹ kí n gbé, mò ń lérò pé kó má já sí pé wọ́n fẹ́ complain wípé bóyá kò sí voice àbí nǹkan kan, tí ẹ bá sì yí ni kò yẹ kí n gbé. Kọ́lọ́n kó ṣe dáadáa fún wa, àwọn náà ò sì mọ̀, kọ́lọ́n bá wa pẹ̀lú wọn. Naam, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá ń bá lọ, à ń jẹ́ kó yára wa wípé Ọlọ́run jẹ́ òye wa ní al-Qur'ani pé Islam lẹ̀sìn, òun sì lọ́nà. al-Qur'ani náà sì ní wí Ọlọ́run ẹyọ kan tó fà nábì tí ò fà nábì ní mi. gbogbo òwe míì tó o bá rí báwọn kí wọ́n ti fún un lọ́lá tó, Ọlọ́run ò fà nábì Muhammad sallallahu alayhi wa sallam. àwa ń jẹ́ kó yára pé wa innal ladhina ikhtalafu fil kitab, àwọn tí wọ́n máa yapa al-Qur'an, tọrọ wọn máa yapa ẹ̀, la fi shiqaqin ba'idin, Ọlọ́run ni wọ́n ti ń bẹ lórí àdánù, eré ibú, ègbé, òfò tó jìnnà, tó já sí pé ẹni tí ó là wọ́n ń bẹ̀ wọ́n lè má rí. mo sì tún fún wa ní àyà yìí pé Ọlọ́run sọ fún wa wípé fadhakkir in nafa'ati dhikra, ẹ rán wọn létí bóyá ìrántí ni ayé ṣe wọ́n láǹfààní tàbí kò tiẹ̀ ní ṣe wọ́n, ẹ ṣáà rán wọn létí. wọ́n ó gbà wọn ní gbà ó, ṣáà rán wọn létí.
yatadhakkaru man yakhsha ọlọ́run léyìí tó dájú ni pé àwọn tí wọ́n bá mọ ọlọ́run tí wọ́n nípayà ọlọ́run túláàsì ni kí wọ́n gbà á torí wọ́n rí pé ìrántí ọlọ́run ni. ó wá ní wa yatajannabuha al-ashqa àwọn tí wọn ò ní gbà tí wọn ò jìnà sí làwọn tí wọ́n ṣorí burúkú jù láyé àti ọ̀run. ìyẹn túmọ̀ sí pé ashqa min Fir'aun wa Namrud wa Qarun orí ibú wọn yóò ju ti Fir'aun yóò ju ti Qarun yóò ju ti Namrud na'udhu billahi min dhalik kọ́lọ́ awáṣọ lọ́dọ̀ ọlọ́run kò níbi irú bẹ́ẹ̀. bẹ́ẹ̀ náà látún jẹ́ pé yé wa pé inna dina inda Allahil Islam gbogbo yẹn ló ti yé wa. màá tún wá fún wa ní àyà kan sí tàbí méjì tóun yàtọ̀ sí ìta àti kọ́kọ́ mú wa tẹ́lẹ̀tẹ́lẹ̀. tá a bá ka Suratul Hajj nígbẹ̀yìn àyà yẹn ọlọ́run jẹ́ pé wá ń bẹ̀ pé wajahidu fillahi haqqa jihadihi ẹ gbìyànjú sórí ọ̀rọ̀ ọlọ́run ẹ ṣe gbìyànjú síbẹ̀ haqqa jihadihi pẹ̀lú bẹ́ẹ̀ bá lè ṣe gbìyànjú nì torí pé kí ni wajtabakum ọlọ́run fúnra rẹ̀ ló ṣàyín lẹ́ṣà. níbo ló ṣàyín lẹ́ṣà sí? millata abikum Ibrahim ó ṣàyín lẹ́ṣà sórí ìlànà àti ẹ̀sìn bàbá ńlá yín tí ń jẹ́ Ibrahim. wa sammakumul muslimina min qabl ní ìtorí pé orí ahọ́n Ibrahim yẹn lọ́lọ́run ọba ti sọ yín ní mùsùlùmí lọ́jọ́ tó ti pẹ́ wá. sammakumul muslimina min qabl ó sọ yín ní mùsùlùmí. orúkọ tọ́lọ́run bá wá sọ wá yẹn gbogbo ẹni tórúkọ yẹn ò bá wá wùn láyé ju gbogbo orúkọ míì lọ ajásípẹ́ ni ọ̀tá Ọlọ́run ni ọ̀tá Ànábì Ibrahim ni ọ̀tá al-Qur'an ni ọ̀tá Islam ni kí lè tó fi rí bẹ́ẹ̀. Ọlọ́run ní wa man yarghab an millati Ibrahim ẹnìkan ò ní ṣojú kòkòrò kú níbi irú bá Ànábì Ibrahim ti rí àti bó ti jẹ́ àti àgbékalẹ̀ rẹ̀ illa man safiha nafsahu àyàfẹ́ ni tó bá mọ̀ọ́mọ̀ fẹ́ kó ìparun bá gbèsè ayé rẹ̀ nítorí kíni laqad istafaynahu fi dunya àwọn ọlọ́run la mọ̀ọ́mọ̀ ṣa Ibrahim lẹ́ṣà láyé yàyín wa innahu fil akhirati lamina salihin tó bá tún wá di lọ́run yóò tún máa wà nínú àwọn èèyàn rẹ̀. wáyé ẹyọ kan tí mo fẹ́ mú wáyé tó fi mọ̀ pé bí èèyàn bá ń jẹ́ orúkọ míì lórí ẹ̀sìn Islam yìí tó wá fi ń pèrè ẹ̀ tó fi ń ṣe fáàrí tó forúkọ al-Muslim awil Islam ni tó fi ilẹ̀ tó gbé mí kan rí ajásípẹ́ nìyẹn ò mọ̀ tí ń ṣe. tá a bá jọ lọ sínú Suratu Fussilat Suratu Fussilat yìí ó ń jẹ́ Quran 41 àyà 33 ọlọ́run sọ ń bẹ àyà tí gbogbo wa mẹ́ ni ó ní waman ahsanu qawlan mimman da'a ila Allahi wa amila salihan wa qala innani minal muslimin. ẹgbọ́lọ́ subhanahu wa ta'ala ó ní waman ahsana qawlan talẹ́ni tó fi ń dá nínú ọ̀rọ̀ sísọ tí ó tó téèyàn kan tó já sí wípé ní da'a ila Allah ó ń pe àwọn èèyàn sí tọlọ́hun wa amila salihan òun náà sì ń ṣe dáadáa òun náà jẹ́ èèyàn dáadáa wa qala gbogbo ń tẹ́ máa gbọ́ lẹ́nu ẹ̀ ní wípé tí ń bá ń sọ̀rọ̀ ana minal muslimin yóò máa sọ pé mùsùlùmí lòun àyà Kùránì ni. lẹ́ni ń tàn gbọ́ ni wípé ana shi'iyyu shi'a ni mí ana sunniyyu sunni ni mí ana kharijiyyu khariji ni mí ana madkhaliyyu ana madkhaliyyu ana khalafiyyu ana salafiyyu ń tàn gbọ́ lẹ́nu àwọn èèyàn lónìí nìyẹn. Ọlọ́run dẹ̀ ń sọ pé waman ahsanu qawlan men talẹ́ni tó fi ń dáa jù nínú ọ̀rọ̀ sísọ tí máa jáde lẹ́nu ẹ̀dá tó tẹnìkan tó já sí pé ní da'a ila Allah òun ń pe àwọn èèyàn sí tọlọ́hun wa amila salihan ó sì ń ṣe dáadáa wa qala ó dẹ̀ ń jẹ́ káyé mọ̀ nínú ọ̀rọ̀ ẹ̀ pé wa qala innani èyí tó dájú ni pé innani minal muslimin pé nínú àwọn mùsùlùmí ni mí àyà Kùránì lélẹ̀ tó máa fi mọ̀ yí pé ìmọ̀ pera rẹ lórúkọ tọ́lọ́run ọba ò pè ọ́ qad ikhtalafta li kitabillah ó ti yapa al-Qur'an ó ti yapa ànẹ́bì ó ti yapa súnà nítorí pé ọlọ́run àtànẹ́bì ò pè wá lórúkọ kan yàtọ̀ sí mùsùlùmí. ó sì rí pé ń jọ́ tànẹ́bì Ibrahim ń tọrọ ẹ̀
òun àtànẹ́bí Ismail ó ní wa idh yarfa'u Ibrahimul qawa'ida minal bayti wa Ismail rabbana taqabbal minna innaka anta sami'ul alim. wọ́n wá bẹ lọ́n débi pé waja'alna muslimayni lak, àwa méjèèjì yìí mùsùlùmí ni kó ṣe wá, wa min dhurriyyatina ummatan muslimatan lak, nínú àwọn àrọ́mọdọ́mọ wa náà dákun bá wa yọ àwọn mùsùlùmí jáde ń bẹ̀, wa arina manasikana, wá júwe bá ti máa sìn ọ́ àtọ̀nà tá máa gbà sìn ọ́, júwe ẹ̀ fún wa, wa tub alayna. tó bá wá já sí pé orúkọ mi wá ní gùn ọ́ ìyàtọ̀ sí ti Ibrahim ń jẹ́ nì, a máa já sí pé àdúrà Ibrahim ní ò gbà lórí ẹ nìyẹn, tó bá gbà lórí ẹ ò ní yà síbòmí, ìyẹn lọ bẹ́ẹ̀. ibi tá a wá ń lọ lábalẹ̀ ẹlẹ́ẹ̀kejì yìí a ti jẹ́ kó yé wa pé anna Muhammad sallallahu ta'ala alayhi wa sallam pé ọlọ́run ti jó yé wípé fastamsik billadhi uhiya ilayk wa innaka ala siratin mustaqim wa innahu ladhikrun laki wa liqawmika fasawfa tus'alun. ọlọ́run bọ̀ wá bí wọ́n léèrè nípa al-Qur'an àti mú yẹn wá pé Qur'an yẹn o òun náà ni istamsik mú dání dáadáa, tó o bá ti mú dání innaka ala siratin mustaqim o ti wà lórí ojú ọ̀nà tó tọ́. ìyẹn fi hàn pé téèyàn bá ti lè yẹ kúrò lórí al-Qur'an yẹn kò sí ala siratin mustaqim nìyẹn. bákan náà ó ní innahu ladhikrun laka wa liqawmik, ṣòro al-Qur'an yẹn ladhikrun lak, òun gángan ni ìwé òfin fún ọ, òun gángan ni ìwé ìrántí rẹ, òun gángan ni ìwé tó gbọ́dọ̀ máa lò àti fún àwọn ọmọ ẹlẹ́yìn rẹ, torí bẹ́ẹ̀ ni yìí wọ́n wà. fasawfa tus'alun, torí pé Ọlọ́run bọ̀ wá bí wọ́n léèrè ń pẹ́. Ọlọ́run ò ní bí ẹnìkan léèrè nípa Sahihul Bukhari imma fil qabri wa imma fil qiyamah, kò ní bí ẹnìkan léèrè an Sahihil Bukhari wa Muslim aw Tirmidhi wa Ibn Majah wa Nasa'i wa ma ila dhalika min kutubil ahadithi al-muntashara. gbogbo àwọn àdísìn Ọlọ́run ò ní bí ẹ léèrè, al-Qur'ani ni ó bí ọ. kí wá ló fẹ́ sọ nígbà tó já sí pé àwọn ìwé yẹn wọ́n ti gba Qur'ani kó lọ́wọ́ rẹ̀ tí ò sal Qur'ani lọ́wọ́ rẹ̀ mọ́. Ọlọ́run dákun làwa ń bẹ̀ kó ṣíjú àánú wa. Naam, a tún jẹ́ kó yé wa pé wala takunu minal mushrikin minal ladhina farraqu dinahum wa kanu shi'an. so kullu hizbin bima ladayhim farhun, ara wa létí yẹn náà. èmi náà ń bẹnu àwọn ayat tọ́lọ́run sọ fún wa pé innal ladhina farraqu dinahum wa kanu shi'an, àwọn tí wọ́n pín ẹ̀sìn wọn yẹ́lẹyẹ̀lẹ tí wọ́n wá ń ṣọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n ń takora wọn, lasta minhum fi shay'in, àná Ọlọ́run ní wa ànábì ò ní nǹkan kan pẹ̀lú wọn, ó mọ̀ wọ́n rí, wọn èyí ṣọmọ lẹ́yìn ẹni túmọ̀ rẹ̀. tọ́lọ́run bá ní lasta minhum fi shay', gbogbo orú wọn tó bá rí bẹ́ẹ̀ ìwọ ànábì ó ní bùkátà pẹ̀lú wọn. Ọlọ́run ló sọ ní al-Qur'an, àmọ́ bó ti sọ tó yẹn náà kò wọ làákàyè wa, oníkálukú ṣáàfẹ́ ha rẹ̀ síbì kan tó yẹ pé ibi tó ha rẹ̀ sí yẹn ni ó mọ bàbàrà ni ó mọ pàtàkì. ọ̀rọ̀ Islam wa ní jẹ́ lógún mọ́, kọ́lọ̀n kó ṣíjú àánú wa. a ti wá mú àwọn hadithu wa fi Sahih al-Bukhari fi Sahih Muslim, tá a ti tún lọ sínú Sunan al-Bayhaqi lọ́tọ̀ ọ̀dọ̀ àfáà Ibn Qutayba, adẹ̀ lọ bẹ́ẹ̀ náà a lọ sínú Musnad al-Imam Ahmad, a lọ sínú Sahih Ibn Hibban, láti fi rinlẹ̀ pànẹ́bí òfin kankan lẹ̀ fáwọn mùsùlùmí kọjá al-Qur'anul Karim, tá a ti sọ irú àwọn ààyè tá a ti lè bá àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀. àwa jẹ́ kó yé wa pé láàrin àwọn Shia àtàwọn onísúnnà in tí wọ́n wá mú dání ni wípé àwọn Salafiyya àwọn gbà yí pé ànábì sọ wípé taraktu fikum shay'aini, nínú riwaya mi wọ́n ní taraktu fikum amrayni, pé ànábì ní mo fi nǹkan méjì ilẹ̀ fún yín, tàbí mo fi ọ̀rọ̀ méjì tàbáṣẹ méjì ilẹ̀ fún yín, ma in tamassaktum bi'ima lan tadillu, tẹ́ bá ti mú méjèèjì dání ẹ̀ ní sọnù. ṣe rádìsù yìí ó lè bá nínú Sahihul Bukhari, ó lè bá nínú Sahihu Muslim àdìsù méjèèjì. èyí tí wàá bá nínú Sahihul Bukhari ni wípé taraktu fikum, mo ti fi nǹkan kan lẹ̀ fún yín o, lan tadillu ba'dahu, tẹ́ ní ṣìnà lẹ́yìn rẹ̀, in i'tasamtum bihi, tẹ́ bá ti lè gbá mú kitab Allah, òun náà al-Qur'an. in tó bá nínú Sahihul Bukhari nìyẹn. tó bá lọ sínú Sahih Ibn Hibban, in tí wàá bá ń bẹ̀ náà ni wípé abshiru alastum tashhaduna an la ilaha illallah wa ní fa inna hadha al-Qur'an, ṣe rá al-Qur'an yìí o sababun, ojú ọ̀nà kan ni, tarfuhu biyadillah, ìyẹn ni pé sababun
ìwé tó létí méjì ni tarfun biyadillah tí apá kan etí ẹ̀ ń bẹ lọ́dọ̀ Ọlọ́run lọ́wọ́ Ọlọ́run wa tarfuhu bi aydikum tí apá kejì rẹ̀ ń bẹ lọ́wọ́ yín yẹn náà pé Ọlọ́run mú dání ẹ̀yin náà bọ́ Ọlọ́run mú dání fatamassaku bi ẹ mú dání dáadáa o fa innakum lan tadillu torí pé ẹ ní sọnù tẹ́ bá mal Qur'ani dání walan tuhliku ba'dahu abada ìparun ò sì ní bá yín láyé lẹ́yìn rẹ̀ eléyìí wà bẹ́ẹ̀ nínú Sunan Ibn Hibban mo ti kó tiẹ̀ àfáwà Al-Albani wọ́n sọ áhà rẹ̀ nínú al-ahadisu silsilatul ahadith as-sahiha mo ti sọ bí tó wà bẹ́ẹ̀ náà ni al-Imam al-Bukhari láàrí nínú ẹgbà wa tí wọn náà wípé ma taraka illa ma bayna ad-dafatayn Ànábì òfin kankan lẹ̀ láyé yàtọ̀ sálù Qur'an eléyìí náà wà nínú Sahih al-Bukhari mo ti sọ bí tó wà wà lafdhul Imam Ahmad lọ́dọ̀ Imam Ahmad náà àwọn náà gbà yí pé Ànábì òfin kankan lẹ̀ illa ma bayna al-adhayni al-lawhayn lọ́dọ̀ àfáwà al-Bayhaqi àwọn náà gbà pé lam yatruki an-nabi illa ma bayna ad-dafatayn Ànábì òfin kankan lẹ̀ yàtọ̀ sálù Qur'an léyìí tó ń túmọ̀ sí pé at-tamassuku bil-i'tiraf aw at-tamassuku bis-sunnah kò sínú Sahih al-Bukhari kò dẹ̀ sínú Sahih Muslim èyí tó wà nínú Sahih al-Bukhari kí n tún rán wa létí ni pé Ànábì sallallahu alayhi wa sallam ó ní ana tariku fikum thaqalayn mo fi nǹkan méjì tó wúwo lẹ̀ fún yín o awwaluhuma kitabullah alákọ̀ọ́kọ́ náà ní ìwé Ọlọ́run tí ń ṣe al-Qur'an fi il-huda nínú al-Qur'an yẹn lẹ́ẹ̀tì rí ìmọ̀nà wan-nur ibẹ̀ náà ní mọ́lẹ̀ yín wà fakhudhu bi kitabillah ẹ mú al-Qur'an ní dání dáadáa wastamsiku bihi ẹ dìímú ṣinṣinṣin gẹ́gẹ́ bí ntọ́lọ̀ ń sọ fún yín nínú al-Qur'an nínú suratul A'raf tí mo kó tilẹ̀ kan pé innal ladhina yumassikuna bil kitabi àwọn tí wọ́n di al-Qur'an mú ṣinṣinṣin dáadáa wa aqamus salata tí wọ́n dẹ̀ ń kírun inna la nudi'u ajra al-muslihin àwọn Ọlọ́run ò ní fi ẹ̀san àwọn tí wọ́n ń ṣe dáadáa ní tí wọ́n ń tún ayé ṣe pẹ̀lú al-Qur'an yẹn ní firari Ànábì ń ṣe wọ́n yẹn pé atha ala kitabillah ó ṣe wọ́n lójú kòkòrò lórí ìwé Ọlọ́run ó dẹ̀ ń sọ fún wọn wípé wàrọ̀ gẹ́bẹ̀fì ó mú ojú kòkòrò yẹn ó tẹramọ́ ó dún ní ma pé ó tẹramọ́ lẹ́yìn tó ṣe wọ́n lójú kòkòrò tán tó ṣe wọ́n lójú kòkòrò tó ṣe wọ́n lójú kòkòrò thumma qala lẹ́yìn yẹn ló ṣẹ̀ṣẹ̀ wá sọ wípé wa ahlu bayti àtàwọn ará ilé mi ó ṣe mọ̀ wípé ó ti sọ al-Qur'an pé Qur'an ní kẹ́ gbámú Qur'an ní ẹ mú dání ibẹ̀ ni mọ̀nà wà ibẹ̀ ni mọ́lẹ̀ wà ẹ mú dání dáadáa ẹ gbà mú ṣinṣin ó wá ẹ̀ṣẹ̀ wá sọ wí ó dẹ̀ ṣe wọ́n lójú kòkòrò lórí rẹ̀ ó ṣe lẹ́yìn yẹn ló yẹ̀ṣẹ̀ wá ní wa ahla bayti àtàwọn ará ilé mi ó ní udhakkirukumullah fi ahli bayti mo ń fi Ọlọ́run ọba kọ́ yín lọ́rùn mo sì fi ń bẹ̀ yín mo ń fi Ọlọ́run ọba rán yín létí nípa àwọn ará ilé mi ó sọ bẹ́ẹ̀ ó tún wí bẹ́ẹ̀ ó tún wí bẹ́ẹ̀ ìyẹn túmọ̀ sí pé lọ́dọ̀ àwọn àfà Salafiyya àwọn àfà tí wọ́n jẹ́ alùsùnnà wọ́n gbà wípé hadithu yìí òun authoritative kò ń ṣe pé òun authoritative fún wa wípé ẹnìkan gbọ́dọ̀ jẹ́ khilafa bí kì í ṣe pé kí wọ́n tọ́jú àwọn ará ilé ẹ̀ torí pé ó ti sọ position ẹ̀ lórí al-Qur'an tá a dẹ̀ rí bẹ́ẹ̀ nínú Qur'an fún rẹ̀ tààrà àwọn hadithu náà bẹ́ẹ̀ tó lálàáfíà tí wọ́n sì gbé lẹ́yìn so ìyẹn fi hàn pé àwọn gbà yìí pé kìí ṣe túláàsì ni kó jẹ́ ará ilé ẹ̀ ní kó jẹ́ olórí àmọ́ ń tàdíìsì yìí ń sọ àwọn náà kùnà ń bẹ̀ àdíìsì yìí ń sọ kán tọ́jú àwọn ará ilé ẹ̀ kán má jẹ́ yẹ ó jẹ wọ́n kán má jọ mọ̀lá àmọ́ wọ́n fẹ́ẹ̀lì ń bẹ̀ Ọlọ́run ò ní kan rí ṣe kọ́lọ̀ ń bá wa yáfi wọn kó sì yáfi àwa náà nítorí pé wọ́n ti lọ ìyẹn lọ bẹ́ẹ̀. ìbéèrè wa ni wípé a ti rí àdíìs léyìí tó lálàáfíà tó já sí pé lọ́dọ̀ àwọn firqatu ash-shi'iyya lọ́dọ̀ àwọn firqa tí wọ́n jẹ́ Shia wọ́n yapa àdíìsù ta kóòtì lọ́dọ̀ àwọn firqa tí wọ́n pera wọn ló ń súnnà náà àwọn náà ò yapa àdíìsù eléyìí tá mú wáyé pé kò lálàáfíà kò sẹ́ni tó yapa ẹnu méjèèjì èyí tẹ́nu àwọn méjèèjì jọ ń yapa sí náà lèyí tí àwọn onísúnnà táwọn fẹ́ rọ láti gbé ìrònú súnnà tí wọ́n wọlé àtèyí táwọn oníṣíà náà táwọn náà rọ àwọn kan ń bẹ̀ láti gbé ìrònú tí wọ́n náà wọlé ní tìtorí òṣèlú láti balance ara wọn kó lè já wà láwà lójú ọ̀nà. Naam ẹ wá jájọ lọ
ká kọ́kọ́ lọ yẹ àdísù àwọn tí àwọn àfóúnsúnnà àwọn sàlàfíyà yìí wò. Kí làdísù tiwọn? Àdísù tiwọn ni wípé àwọn gbà wípé taraktu fikum amrayni, mo fi nǹkan méjì ilẹ̀ fún yín, tẹ́ ẹ bá mú méjèèjì dání náà ẹ ní sọnù. Ẹ jẹ́ kí n mú àdísù kan wá nínú àwọn àdísù nì. Ẹ jẹ́ kọ́kọ́ lọ àdísù yẹn, ó ń lọ bí ọ̀nà 5 táwọn àdísù nì tí wọ́n gbà wá. Naam, ó rí pé àdísù alákọ̀ọ́kọ́ èyí tí mo fẹ́ mú wá nì, mo ti mú yẹn wá lọ́dọ̀ Ìmáàmù Muslim tó ń sọ pé wa ahlu bayti udhakkirukumullaha fi ahli bayti udhakkirukumullaha fi ahli bayti. So ìrònú àwọn Sunni lórí ẹ̀ nìyẹn. Ìrònú táwọn Shia lórí ẹ̀ náà ni wípé àwọn ará ilé Ànábì ni wọ́n gbọ́dọ̀ tukọ̀ Islam, kọ́lọ̀ ń dákun kó ṣamọ̀nà oníkálukú wa. Tá bá wo àwọn ahadith tó wá lọ́dọ̀, ẹ jẹ́ kí n kọ́kọ́ lọ sínú àdísù tí àwọn àfáà wa tí wọ́n gbà pé kitabullahi wa sunnati, ìyẹn àdísì táwọn àfóúnsúnnà lò. Ṣádísù yẹn náà lálàáfíà àbí kò lálàáfíà? Èyí tó lálàáfíà náà àdísù náà ó kéré púpọ̀. Kí làdísù náà? Tíra súnnà náà láti jọ máa ká o. So nítorí pé ẹlòmíì kì í máa fara balẹ̀, yóò kàn sáré bẹ́gìjà, kò ní jẹ́ kẹ́ ẹ sọ tí ẹ fẹ́ wí, kò sì ní jẹ́ kẹ́ ẹ sọ tẹ́ ẹ fẹ́ sọ. Naam, mo kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ níbi àdísì tí àwọn àfáà sàlàfíyà tí wọ́n dúró lé lórí, táwọn sọ pé àdísù tọ̀dọ̀ táwọn nì òun ló lálàáfíà jù. Àdísì tó wá látọ̀dọ̀ táwọn Ṣíà yẹn, àwọn náà gbà yí pé ìyẹn ò lálàáfíà. Táwọn tí wọ́n jẹ́ Ṣíà náà tí wọ́n gbà pàdísù tọ̀dọ̀ táwọn yẹn gangan náà òun náà ló ní àlàáfíà jù. Naam, àdísù Thaqalayn àti kitabullahi wa sunnati. Àdísù Thaqalayn òun ni tàwọn Ṣíà, kitabullahi wa sunnati ìyẹn ni ti àwọn sàlàfíyà. Ẹ jẹ́ wá kọ́kọ́ yà lọ́dọ̀ àdísù èyí tó jẹ́ ti àwọn àfáà wa sàlàfíyà yìí tí wọ́n dúró lórí pé Ọlọ́run sọ yí pé Ànábì sallallahu alayhi wa sallam ó ní inni taraktu fikum ma in i'tasamtum bihi falan tadillu abada, pé mo fi nǹkan kan lẹ̀ fún yín o ní tó já sí pé tẹ́ ẹ bá mú dání ẹ̀ ní ṣìnà. Wọ́n wá ní kitaballahi wa sunnata nabiyyihi, òun náà al-Qur'an àti ìlànà ànábì rẹ̀. Naam, àdísù yìí tá bá lọ sínú tírà àfáà wa al-Hakim an-Naysaburi tí wọ́n pè ní al-Mustadrik nínú kitabul ilmi, tá bá lọ wo rọ́kímù àdísù, nọ́mbà àdísù yẹn 318, wọ́n mú àdísù yìí wá ń bẹ̀. Àmọ́ àdísù yìí nígbà tí wọ́n ń gba àdísù yẹn lọ, àdísù yẹn wá ó rá àdísù yẹn nínú hadith 290. So nínú tírà wọn ó ní haddathana Abubakar Ahmad bin Ishaq al-Faqih anba' al-Abbas bin al-Fadli al-Asfati Thana Ismail bin Abi Uwais. Sórí Ismail bin Abu Uwais wọ́n ní bí tádísì ti ní pírọ́blẹ́mù gangan rèé. Wá gbọ́ in tó kó bá dísì ní. Ismail bin Uwais qala fi ijab'un min al-ulama'i bid-da'f minhu. Gbogbo àfà ni wọ́n dọ̀ àfà rẹ̀. Gbogbo àfà ni wọ́n dọ̀ àfà ẹ̀. Kódà àtàwọn àfà tí wọ́n jẹ́ àwọn àfà Ṣíà, àtàwọn àfà tí wọ́n jẹ́ àfà Sunnah. Ibi tí máa ti kọ́kọ́ bẹ̀rẹ̀, tó bá lọ sọ́dọ̀ àfà wa al-Bayhaqi nínú as-Sunan al-Kubra, lọ ka volume 1, volume 3, page 289. Wọ́n gbà pàfà yìí da'if ni. Jẹ́ n sáré sọ díẹ̀ nínú tí wọ́n sọ ńbẹ̀. Wọ́n ní inna Abi Uwais, sórí bàbá Uwais yẹn, mukhlitun, ẹni tí máa dá lórúpọ̀ mọ́ ṣàpá ni. Lára tí sì máa ṣe ni wípé yukadhib, a máa parọ́ laysa bi shay'in, ọ̀rẹ́ ò tiẹ̀ jámọ́ nǹkan kan. Àfáà wo ló sọ bẹ́ẹ̀? Ibn al-Janid, àwọn ni wọ́n sọ pé àfáà wa Ibn Ma'in tó jẹ́ àfáà fún al-Imam al-Bukhari, wọ́n ló sọ bẹ́ẹ̀. Tá bá lọ ka al-Kamal, tírà kan tí wọ́n ń pè ní al-Kamal, àfáà wa Abul Qasim at-Tabari balaga an-Nisa'i fil kalami alayhi. Wọ́n ní kódà Imam an-Nasa'i wọ́n sọ̀rọ̀ tó pọ̀ lórí ẹ̀ ila an yudi ila tarki, tí wọ́n fi bá débi pé a gbọ́dọ̀ yà ń bí àdísì rẹ̀.
qala Ibn Hibban jẹ́ kó yé wa pé la yuhtajju bi khabari ọ̀rọ̀ tó bá sọ kò ṣe é fi ṣẹ̀rí idh lam yutabi'uhu ghayruhu tá a bá rẹ̀ lómi tó sọrú ọ̀rọ̀ yẹn nínú Sunan al-Bayhaqi nìyẹn. Lọ́wọ́ tíra àfáwà al-Adhimu Abad tí wọ́n ń pè ní Awnul Ma'bud tíra àwọn àfáà súnnà ni, lọ́wọ́ volume 11 lọ́wọ́ hadith 195. Ibn Abi Uwais wa huwa da'ifun ramahu an-Nisa'i bi amrin kabihin aka. Imamu Nisa'i yóò sọ ọ̀rọ̀ tó dá dísù àkọ́kọ́ táwọn àfáà sàlàfíà tí wọ́n máa ń gbójúlé nìyẹn o, pé mo fi nǹkan méjì lẹ̀ fún yín tí wọ́n máa fi tàn ayé lọ́kàn. Ẹ dákun ẹ má bínú nítorí Ọlọ́run, torí pé àwọn ráútà tó wà lọ́dọ̀ wa nígbà tá a fi máa ṣe tán lẹ́ẹ̀kan à ń rí pé kan nẹ́tíwọ̀kì ẹ̀ ò dáadáa, a tún wá lọ ṣe dátà sórí míì tó já sí pé ìyẹn fún wa níṣẹ́ tó dáa, ìyẹn tán gbà tó à ń ṣe prógráàmù lẹ́ẹ̀kan lásìkò ìṣẹ̀lẹ̀ bọ́ àti ṣé Ọlọ́run ò ní kí nẹ́tíwọ̀kì yẹn náà kó wá àfi mánéjì ti bẹ̀yẹn àmà mánéjì ẹ̀ náà lọ́nà díẹ̀díẹ̀. So afáwa yìí wá ń ṣàlàyé aládìrífì fi Ibn Abi Uwais gbogbo nú tíra yẹn náà wọ́n dọ̀ àfẹ́ kí má máa lọ púpọ̀ lórí ẹ̀. So tá a bá lọ sínú tíra àfáwa tí wọ́n ń pè ní àfáwa al-Manawi Faydul Qadir Sharhul Jami' as-Saghir lọ́ka volume 1. Uwais kana yatahimu bizindiqa yuttahamu bizindiqa, wọ́n ṣe ìtààmù ẹ̀ pẹ̀lú pé zindiqa ni gẹ́gẹ́ bí àwọn. So ọ̀dàkùn ó ṣeé ṣe káwọn karambani yẹn ó jẹ́ pé wọ́n fẹ́ mọ́ flag ẹ̀ nítorí pé ọ̀rọ̀ báyìí tẹ́ wọn lọ́rùn, Ọlọ́run kó bá wa là wá kó là wá náà. So tó bá wo Faydul Qadir tó jẹ́ Sharhul Jami' as-Saghir, àwọn àfà Ibn Abi Uwais yẹn Imam Nisa'i ní la yuktaba. Naam. So tá bá lọ ka Tahdhibul Kamal tíra àwọn àfà sunna ni tí àfà wa al-Abtahi, àfà yìí àdísù ẹ̀ wọ́n kàn dẹ́mu ẹ̀ mbẹ̀. Àfà wa al-Uqayli ó ń sọ fún wa wípé nasaba Malikun ila al-kadhibi, Imam Malik sọ pé kò ni. Ibn Mudi sọ fún wa pé Abu Dawud sọ pé laysa thiqa, kìí ṣe ni tó nífẹsẹ̀ rinlẹ̀ wala yuktabu hadithu, àwọn àfà yìí kọ hadisi ẹ̀ kalẹ̀. Ibn al-Jarudi sọ fún wa pé naam alhamdulillah àtútù gbìyànjú káti ẹ̀ tó switch ẹ̀ sí torí òun gangan tá ń lò yìí bọ́lọ̀ nílé ní kó fún wa ní àlàáfíà. Náà bí n tá ń sọ Imam Maliki ó sọ fún wa pé òpùrọ́ làfà ni. Ibn Mudi sọ fún wa pé Abu Dawud sọ pé laysa thiqa wala yuktabu hadithu, kì ó fẹsẹ̀ rinlẹ̀ kì í ṣe tí yẹn gbọ́dọ̀ máa kọ hadisi ẹ̀ kalẹ̀. Ibn al-Jarudi sọ pé kadhabun, ọba onírọ́ ni laysa bi shay'in, kì í ṣe nǹkan mi. Lọ katira kan tí wọ́n ń pè ní al-Jarh wa at-Ta'dil tí àfáà wa Ar-Razi lọ ka volume 2 and volume 5 kó lọ ka page 179 to 276 orí mbẹ̀. Àfáà yìí wọ́n kàn dẹ́mu ẹ̀ mbẹ̀ laysa hadha isnadun yu'tamadu alayhi, kódà àwọn kan sọ pé wàárọ̀ fi hadithi da'ifun wa huwa majhul, kódà ẹni tó rújú ní pàápàá. Lọ katira tí wọ́n ń pè ní al-Kamil tí àfáà wa Abdullah ibn Idi tíra àfáà sunna ni, lọ́ka volume 1 wọ́n ti kọ̀ndẹ́mù àfáà yìí, wọ́n kọ̀ndẹ́mù ẹ̀ síbẹ̀. Imam Nasa'i sọ pé da'ifun. Àfáà wa Ibn Hammad al-Imam al-Bukhari àwọn gan ẹgbọ́n tí wọ́n sọ ń pa àfáà tí wọ́n sọ yìí. Wọ́n ní Ismail ibn Abdullah ibn Abi Uwais ibn Abi Amir al-Asbahi ibn Ukhti Malik ibn Anas wa huwa Ismail ibn Abi Uwais Abu Abdullah. So حدثنا ابن أبي إسماعيل حدثنا أحمد بن أبي يحيى قال سمعت أحمد بن حنبل يقول وقال إمام أحمد تسوي إن ابن أبي أويس ليس بإباث وأبوه ضعيف الحديث pé kò sí tó burú pé bàbá rẹ̀ àmọ́ bàbá rẹ̀ ó lẹ nínú hadisi ọ̀dọ̀ bàbá rẹ̀ ní tí ń gbọ́. Lọ sínú Tariku Dimashqi tí àfáà wa Ibn Asakir tíra àfáà sunna ni, wọ́n ti condemn àfáà yìí síbẹ̀. Wọ́n jẹ́ oyé wa pé qala Abu Bakr Abdullah ibn Muhammad al-Amri qadi, wọ́n ní kadhabun, òpùrọ́ ni yarwi an ibn Abi Uwais, wọ́n dárúkọ yẹn náà. Bákan náà tó bá lọ sínú Tahdhibul Kamal wọ́n ti condemn ẹ̀ síbẹ̀, àwọn tíra tó ti máa bá nìyẹn. Lọ ka volume 3 tó bá lọ ka Diwanu Du'afa wọ́n ti sọ síbẹ̀. Àfáà wa Daraqutni àtàfáà wa Dhahabi nínú Mihsan wọ́n ní ẹni tẹ́ ń sọ yìí mukthirun fihi layyinun. So kò tiẹ̀ kò naam ama manage ebe
nínú tàdíbì wọ́n kọ̀ndẹ́mù àfáà yìí síbẹ̀ in totality pé òpùrọ́ ni kìí ṣe ẹni téèyàn lè máa dá. Abu Hatam òun sọ pé lọ́dọ̀ tòun ò wà káànà mọ́gbà. n tún check MTN yẹn MTN yẹn ò gbé kíní wá rárá ti ṣòwò sórí ẹ̀. Now kódà wọ́n ń jẹ́ kó máa yé wa nínú ọ̀rọ̀ pé àtòun àti bàbá rẹ̀ òpùrọ́ ni wọ́n kìí ṣe tí wọ́n lè gbàdísì ẹ̀ wọlé. Kódà àfáwà Daraqutni sọ pé la akhtaru fi sahih, èmi èyí tí ẹ irú ẹ̀ èmi ìrọ́rọ̀ ẹ̀ nínú tó lálàáfíà. Ẹ jẹ́ kí n sáré máa gé kéékèèké bẹ́ẹ̀. Tó bá lọ sínú Lisanul Mizan tí Ibn Hajar ó bá ọ̀rọ̀ yìí náà ń bẹ̀. So àwọn àfáà ti kàndéèmù ẹni ojú ọ̀nà àkọ́kọ́ yẹn ò tiẹ̀ kọ́kọ́ lálàáfíà nínú èyí táwọn àfáà yẹn máa lò. So ọ̀nà ẹlẹ́ẹ̀kejì tádìísù yìí bà wá òun náà ni pé inni taraktu fikum shay'aini, mo fi nǹkan méjì ilẹ̀ fún yín lan tadillu ba'dahuma, ní ṣìnà lẹ́yìn àwọn méjèèjì, kitaballahi wa sunnati, ìwé Ọlọ́run àti súnnà èmi ànẹ́bì, walan yatafarraqa hatta yarida alayya al-hawd, àwọn méjèèjì ò ní fira wọn lẹ̀ láyé títí tí wọ́n fi dé àbàtà àlìjánná wá bá èmi ànẹ́bì ń bẹ̀. Àdísù eléyìí náà wá gbọ́ aburú tí ń bẹ ń bẹ̀ kò lálàáfíà. Ọ̀rọ̀ àwọn àfáà súnnà ni mo fi ń kóòtì yẹn, tíra àwọn náà ni mo sì mú wá yẹn. Tó bá lọ ka tíra àfáwà al-Hakim an-Naysaburi al-Mustadrik nínú kitabul ilmi, àdísù yìí ń bẹ ń bẹ̀ nínú hadith 319. Ní al-Wasiti sana Dawud ibn Umaru ad-Dabi thumma sana Salih ibn Musa at-Talahiyyu, Salih ibn Musa at-Talahiyyu nínú àdísù ẹlẹ́ẹ̀kejì táwọn sàlàfíà máa ń lò pé Ọlọ́run fi Kùránì lẹ̀ fún wa àti súnnà. Wá gbọ́ ìyẹn náà kò fẹsẹ̀ rinlẹ̀. Sábàbù di'fil hadith in tó fa ni pé Salih ibn Musa at-Talahiyyu tó wà nú ọ̀rọ̀ yẹn wá gbọ́ ń táwọn àfáà sọ mbẹ̀. Lọ́ka Nailul Awtar tí àfáà wa Ash-Shawkani nínú volume 3 ó bá yí pé wa huwa matrukun kama dhakarahu fi at-Taqrib. Àfáà matruk ẹni táwọn èèyàn èyí tí ẹ gba àdísù ẹ wọlé wọ́n máa ń pa ọ̀rọ̀ ẹ̀ tì ní. Lọ́wọ́ Sunan Ibn Majah nínú volume 2 ó rí pé wà fi isnadi Salih ibn Musa wọ́n ní wa huwa da'ifun. Lọ́ka al-Bukhari at-Tarikhu al-Kabir volume 2 nínú ẹ̀tún. Naam, a máa manage ẹ̀ lọ bẹ́ẹ̀ yẹn náà ni. So munkarul hadith bó ṣe wà nù ad-du'afa as-saghir lọ́dọ̀ àfáà Bukhari àwọn kan dẹ́mọ̀ ẹ̀. Lọ́ka àdísì ẹlẹ́ẹ̀kejì yẹn náà, lọ́ka Tahdhibul Kamal, lọ́ka volume 13 ó bá pé àwọn àfáà Yahya ibn Ma'yan ní laysa bi shay'in, ẹni yẹn ò tiẹ̀ jámọ́ nǹkan kan níbi ọ̀rọ̀ àdísì rárá. Níbòmíì Salih ibn Musa tó sọ fún abẹ́ ni pé laysa bi shay'in wala yuktabu hadithuhum, àtòun àti bàbẹ́ àdísù wọn kò lálàáfíà, àwọn àfáà gidi ẹ̀kọ́. Abdullahi ibn Ahmed òun sọ yí pé sa'altuhu ya'ni aba, ó ní mo bí bàbá rẹ̀ léèrè an Salih ibn Musa at-Talahi, ó ní faqala la adri ka'anna Allah 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 Allah. Àdísì ẹlẹ́ẹ̀kejì yìí náà òun náà gbádùn. Lọ́ka ad-du'afa wal matrukun fi ad-du'afa wal matrukin nínú tarjima lọ́ka Sunan da'iful hadith ni wọ́n pè. Lọ́ka àwọn bomi Ibnul Jawzi gan sọ fún wa pé ó kà á. Àdísì ẹlẹ́ẹ̀kejì yìí náà òun náà gbádùn. Jẹ́ kí n máa sọ àwọn tírà tó lè lọ́ka tó fi mọ̀. Lọ́ka al-Jarh wa at-Ta'dil tí àfáà wa Rasi, lọ́ka kitabu du'afai wal matrukin ti Imam an-Nasa'i, lọ́ka tírà àfáà wa Tahdhibu at-Tahdhib ti al-Hafiz ibn Hajar, àfáà wa Ibn Hibban gan sọ mbẹ̀ yìí pé kana yarwi an thiqat ma la yushibu hadith al-ithbat hatta yashhadu al-mustami' laha innaha ma'mulatun aw maqluba, kò ní dìkín tí ẹ máa sọmọ́. Lọ sínú tírà àfáà wa Talkhis, tírà tí wọ́n pè ní Talkhisul Khabir tí àfáà wa al-Hafiz ibn Hajar, wọ́n ti dọ̀áfà àdísì síbẹ̀, tírà àwọn àfáà súnnà ni. Tahdhibu at-Tahdhib wọ́n ti dọ̀áfà yìí síbẹ̀, tírà àfáà súnnà ni. So Salih ibn Musa laysa bi shay'in, so munkarul hadith ó wà bẹ́ẹ̀. So kódà àfáà wa Ibn Khuzaymah ó ní ana abrahu min ahidatihi, èmi yọwọ́ mi yọsẹ̀ kúrò ní gbogbo tó bá ní ṣe pẹ̀lú ẹni. Lọ́ka Lizalul Mizan tí àfáà wa al-Hafiz ibn Hajar àdísì yóò lálàáfíà wọ́n ti kọ́ síbẹ̀.
lọ ka tírà Taqribu at-Ta'dhib tí àfáwà al-Hafiz ibn Hajar Salih ibn Musa ibn Ishaq ibn at-Taymi matruk hadisi yẹn ò lálàáfíà. Àwọn àfáà súnnà náà ni wọ́n ń sọ bẹ́ẹ̀. Lọ ka Majma'u Zawahid, lọ ka volume 1, volume 2, volume 4, volume 6, volume 9. Wọ́n ti ṣá hadisi yìí lọ gbé síbẹ̀ pé kò lálàáfíà gẹ́gẹ́ bí àfáà tó wà ńbẹ̀ tá a sọ ni. Lọ ka Tuhfatul Ahwazi tírà àwọn àfáà súnnà ni wọ́n ti ṣá hadisi yìí síbẹ̀. Lọ ka Musnad Abi Ya'la tí àfáwà Abu Ya'la al-Mawsili hadisi yẹn kò lálàáfíà nítorí mú at-Talahiyyu tó wà ńbẹ̀ yẹn. Salih ibn Musa at-Talahiyyu matrukun isnaduhu da'ifun. So lọ ka tírà àfáwà Sunanu Daraqutni ó bá pé hadisi ni wọ́n ti ń tó kó bá hadisi yẹn nìyẹn. Nasbu Raya lọ ka tí àfáwà Az-Zaila yẹn. Lọ ka al-Muttaqil indi Tikansul Ummal ó lọ ka tírà àfáwà al-Manawi Faidul Qadir hadisi yẹn kò lálàáfíà. De lọ ka al-Ilal tí àfáwà Ibn Hibban tí àfáwà Ibn Ahmad ibn Hanbal. Lọ ka Tarikhu Ibn Mu'in ad-Duri ó wà ńbẹ̀ pé kò lálàáfíà. Bẹ́ẹ̀ náà lọ ka Du'afa'ul Ukaili tí àfáwà Ukaili ó wà ńbẹ̀ pé kò lálàáfíà. Al-Kamil ó wà ńbẹ̀ kò lálàáfíà. Àfáwà Abu Na'im al-Asbahani lọ ka Kitabu Du'afa ó mọ̀ pé àfáà yẹn tó wà ńbẹ̀ yẹn kò lálàáfíà bí ti wọ́n mọ̀. Ìyẹn ti tó nínú tírà Kitabul Majruhin lọ ka tí àfáwà Ibn Hibban. Lọ ka al-Ansab tí àfáwà As-Sam'ani. Lọ ka Subulul Huda war-Rashad tí àfáwà As-Salih Shami. Hadisi tá ń gbé káàkiri yẹn pé Ànábì ló ń fi nǹkan méjì lẹ̀ fún wa al-Qur'ani àti sunna yẹn kò lálàáfíà látọ̀dọ̀ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Kódà Imam Bukhari sọ fún wa pé munkarul hadith Yahya ibn Mu'in sọ pé laysa bi shay'in wala kò ní ìdíkà máa sọ gbogbo yẹn mọ́. So Sunanu Tirmidhi ó wà ńbẹ̀, Sunan Daraqutni ó wà ńbẹ̀, Mizanul I'tidal tàfáwà Dhahabi ó wà ńbẹ̀, Siyaru A'lamin Nubala tàfáwà Dhahabi wọ́n ti kọ̀ndẹ́mù ẹ̀ síbẹ̀. So ó lọ kà bẹ́ẹ̀ ó wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Hadisu ẹlẹ́ẹ̀kẹta tó jọ́nà ẹ̀kẹta tí wọ́n gbójúlé hadisu yẹn lélẹ́yìí. Haddathana Ahmad ibn Sa'id haddathana Abdurrahman ibn Yahya qala haddathana Ahmad ibn Sa'id qala haddathana Muhammad ibn Ibrahim ad-Dayli qala ad-Dayli علي بن زيد الفرائدي قال حدثنا الجنيني عن كثير بن عبد الله بن عمرو بن عوف. sórí ẹni tí wọ́n sọ yìí sábàbù tá di se leyin ó fi lálàáfíà kina sọ ńbẹ̀ taraktu fikum amrayni mo fi nǹkan méjì lẹ̀ fún yín lan tadillu ma tamassaktum bi ima ní sọnù tẹ́ bá mú méjèèjì dání kitab Allahi wa sunnata nabi òun náà ní pé ìwé Ọlọ́hun àti sunna nabi rẹ̀. So in tó fà tá di se leyin náà tí ó fi lọ òun náà ni Kathir bun Abdullah bun Amr bun Auf. In tó fa sábàbí yẹn nìyẹn. Lọ ka Tahribu Tahdhib wọ́n ti ṣe síbẹ̀ nítorí pé kíni o Kathir bun Abdullah bun Amr yẹn wọ́n ti ṣe lọ́gbẹ́. Lọ ka Majma'u Zawahid tí àfáwà al-Haythami hadisi yẹn kò lálàáfíà wọ́n ti ṣá kò ní dike mi tó máa sọ mọ́. Lọ ka tírà àfáwà Ibn al-Jawzi al-Mawdu'at lọ ka volume 1 wọ́n ti ṣe síbẹ̀ pé àfáà yìí hadisi ò lálàáfíà. Kódà àfáwà Ahmad ibn Hanbal ní la yuhaddathu anhu wọ́n gbọ́dọ̀ máa gba ọ̀rọ̀ lẹ́nu rú ẹ̀. Níbò mi ó ní la yusawi shay'an kódà kò tí ẹ̀ bá nǹkan kan lọ. Kódà Yahya ibn mi la nakutubu hadithahu a kì í kọ ọ̀rọ̀ ẹ̀. Nínú bòmí ó ní hadisu laysa bi shay'in hadisi tó bá mú wá ò jámọ́ nǹkan kan torí pé kì í ṣe téèyàn kọ. Nasa'i sọ fún wa pé maturukul hadith. Ṣáfùn yìí òun sọ fún wa pé rúkùnù min arkanil kadhibi pílà kan nínú àwọn pílà àrọ́ ni àfáà tí à ń dárúkọ ẹ̀ nínú àdíìsì léyìí tó jásí pé ní Kathir bun Abdullah bun Amr bun Auf. So àdíìsù ẹlẹ́ẹ̀kẹta tí wọ́n gbójúlé nìyẹn. Lọ kánú al-Mawdu'at Ibn Jawzi Tahdhibul Kamal wọ́n ti ṣe àdíìsù àfáà yẹn wọ́n ti ṣe àlọ́gbẹ́ síbẹ̀ láwọn ọgbẹ́ tó pọ̀. Lọ ka Mizanul I'tidal àwọn ọgbẹ́ yẹn wà ń bẹ̀ láwọn ọgbẹ́ burúkú. So kódà wọ́n pè ní kazab kò sí táwọn àfáà aládìsí òfiwé. Lọ ka Tahribu Tahdhib ó bá ń bẹ̀ gbogbo tí mo ń sọ yìí náà yóò yé àwọn tí wọ́n jẹ́ àwọn àfáà aládìsí tí ìmọ̀ rẹ̀ ń bẹ lọ́dọ̀ wọn bí irú àwọn àfáà Adéwọ̀lú tẹ́ bá dọ́dọ̀ wọn àti irú àwọn àfáà míì bẹ́ẹ̀. So tó bá lọ ka Lizanul Mizan ó bá ń bẹ̀ pé wọ́n ti ṣá al-Majruhin tí àfáà al-Hafiz ibn Hibban wọ́n ti ṣá al-Kashaf tí àfáà Dhahabi wọ́n ti ṣá. Ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta nìyẹn. Ọ̀nà ẹlẹ́ẹ̀kẹrin òun náà làdísù tí Imam Malik mú wá nínú Muwatta wọn. So wọ́n gbà wípé àwọn àfáà yìí tó sọ fún wa wípé Maliki annahu balaghahu anna Rasulullah. So wípé taraktu fikum amrayn mo fi nǹkan méjì lẹ̀ fún yín o
lan tadillu ma tamassaktum aw ma tamassaktum bihima ní sọnù tẹ́ bá ti mú méjèèjì dání kitab Allahi wa sunnata nabi. Hadisi eléyìí wà huwa mursal ni ẹ mọ̀ tán pè ní mursal, ẹni tí ò rí ẹnìkan sójú tó wá lóhun gbọ́rọ̀ lẹ́nu ẹ̀. Wa ghayru muttasil bayna al-imam Maliki wa nabi, kò sí àṣepọ̀ pé ká ní ìsopọ̀ láàrin Maliki àti òun gan nínú hadisu yìí. Naam, ẹ wà ní gbogbo àwọn hadisu táwọn àfáà Salafiyya tí wọ́n máa ń sábà gbójúlé pé alaykum kìníkan sunnatul khulafa kìníkan rashidun, irọ́ ló wà ń bẹ̀. Gbogbo àwọn tíra téèyàn lè ti kà á pé irọ́ ló wà ń bẹ̀, òun náà làwọn tíra tí àwa kà kalẹ̀ yìí. Kọ́lọ́hun kó ṣàánú fún wa, kó sì ràn wá lọ́wọ́. Èyí tó sì lálàáfíà àti mú yẹn náà wá. Naam, tẹ́ bá wo ìyíhun eléyìí hadisu tí àwọn àfáà Salafiyya táwọn gbójúlé, òun náà lèyí tí Ọlọ́run kádàrá ká mú wáyìí. Ẹ wá já lọ sínú hadisi tí àwọn apá kejì náà táwọn náà mú dání lọ́dọ̀ títí wọn. Ó rí pé èyí tí mo mú wá nínú Sahih Muslim lẹ́ẹ̀kan yẹn, àwọn méjèèjì náà ni wọ́n gbà yí pé méjèèjì yẹn ó lálàáfíà o, kò sí nǹkan tó kọlù, kò sì sí nǹkan tó yọ hadisu náà lẹ́nu. Naam, ẹ̀yà já lọ sínú àwọn hadith èyí tó jẹ́ ti ọ̀dọ̀ àwọn àfáà wa tí wọ́n jẹ́ Shia. So àti mú ọ̀nà tí àwọn hadisi kitab Allahi wa sunnati tí ó gbà lálàáfíà àti mú wá àìmọye ọ̀nà, wọ́n ti dọ̀áfà rẹ̀. So kọ́lọ̀n kó dákun kó ṣe dáadáa fún wa, kó ràn wá lọ́wọ́. So èyí tí wọ́n kàn gbà pé ó fẹ́ lálàáfíà tá a kàn lè rí pé ní taraktu fikum ma in i'tasamtum bihi falan tadillu abada kitab Allah wa sunnata nabiyyi. Àwọn kan gbà pé ó lálàáfíà, bẹ́ẹ̀ làwọn kan gbà yí pé kò sí kíní o, kò lálàáfíà. Wọ́n yapa ẹnu lórí ẹ̀. Náà ẹ já wá padà sínú hadithu as-Saqalayn. Hadithu as-Saqalayn èyí tó jẹ́ ti àwọn àfáà Shia àtàwọn gbà yí pé hadithu yẹn òun ló lálàáfíà lọ́dọ̀ tàwọn. Ká wá lọ wò kí làwọn àfáà sọ lórí ẹ̀, kí làwọn àfáà súnnà náà sọ lórí ẹ̀, kí làwọn àfáà Shia náà kí ni wọ́n sọ lórí ẹ̀. Àkọ́kọ́ ni wípé àwọn hadithu tó wá lọ́dọ̀ àwọn Shia náà, in táwọn dúró lé lórí ni pé inni tariku fikum ma in tamassaktum bihi lan tadillu. Pé Ànábì ni mo fi nǹkan kan lẹ̀ fún yín o, tẹ́ bá mú dání ẹ̀ ní sọnù kitab Allahi wa itirati. Ìyẹn náà ni pé ìwé Ọlọ́run àti itira àwọn tí wọ́n jẹ́ àwọn ará ilé Ànábì. So as-sawa'iqul muriqa nìyẹn wà. Àwọn hadithu eléyìí náà ẹ̀ lè bá nínú Bukhari, ẹ̀ sì lè bá nínú Muslim. Àmọ́ ó wà nínú àwọn tírà míì nínú àwọn àfáà súnnà. Nínú àwọn hadithu yìí náà wọ́n gbà pé mi lálàáfíà, nínú ẹ̀ náà wọ́n gbà pé mi ò lálàáfíà. Ṣé wá ráwọn àfáà tí wọ́n gbà pé hadithu yìí náà lálàáfíà, nínú wọn ni al-Hakim an-Naysaburi wà tó jáfà súnnà, nínú wọn ni àfáà Dhahabi wà nínú talkhis wọn, Naysaburi nínú Mustadrik, al-Haythami nínú Majma'u Zawaid, Ibn Hajar al-Asqalani tabalaka al-Matalib al-Aliyah, al-Busiri fi Mukhtasar Ibti'af as-Sada al-Mahra, al-Albani fi silsilat al-hadith ad-da'ifa wasul al-Jami' wa asana at-Tirmidhi fi sunani. Albani ó fún lálàáfíà láwọn bìkan, ó dọ̀ àfẹ́ bìkan. Al-Baghawi fi sunnah, so Baghawi wọ́n gbà pé ó lálàáfíà, wọ́n sọ ahẹ́. Ibn Hajar al-Haythami àwọn náà sọ ahẹ́ fi Sawa'iq al-Ma'arika. Ibn Kathir nínú al-Bidaya wa Nihaya wa Tafsir al-Qur'an àwọn náà sọ ahẹ́. Al-Manawi fi Fayd al-Qadir wa ghayri àwọn náà sọ ahẹ́. So àmọ́ hadithu ni káwá gbọ́ ní táwọn àfáà ń sọ lórí, àwọn kan ní kò burú hadithu táwọn etira yẹn. Àmọ́ hadithu tó lálàáfíà jù lèyí tó sọ pé òun fa al-Qur'ani kalẹ̀ àti wípé ó sì kì wọ́n nílọ̀ nípa àwọn ará ilé ẹ̀. Tabadẹ̀ wo Sahihu Muslim òun sọ nínú Fadailu Sahaba min Fadaili Ali ibn Abi Talib, ó ṣàlàyé àwọn ọ̀rọ̀ ń bẹ̀, ẹ máa ka àwọn hadithu yẹn ń bẹ̀. Al-Manaqib, àmọ́ Imam Muslim ò lo itira àálù lólò. Ìyẹn làwọn àfáà ti fi ṣe wà pé itira yẹn ibi tí wọ́n ti lò àwọn náà gbà yí pé kò ṣe kíní o, pé kò lálàáfíà lọ́dọ̀ àwọn. Ọ̀rọ̀ yìí pọ̀ nínú àwọn tírà káàkiri Kọ́lọ́hun kó dákun kó ṣíjú àánú wa. Mi ò fẹ́ pẹ́
lórí agbègbè yẹn ẹ wá rí pé àwọn àfáà wa yìí gbogbo ń táwọn náà ń dúró lé lórí náà ni wípé oníkálùkù ń buyọ̀ sí tọ̀dọ̀ tiẹ̀ kó lè já sí pé tọ̀dọ̀ òun ni ó tà eléyìí náà ni ti kó àwọn ń ṣe kọ́lọ́n kó dákun kó ṣe dáadáa fún wa kó ràn wá lọ́wọ́. Náà ṣe wá rí àdísù ìtìrà yẹn táwọn àfáà mú wa ó rí wípé kitabullahi wa ìtìrátì in táwọn àfáà súnnà ń jà sí ni pé láfsù yẹn pé kò sí nínú Sahihu Muslim pé tọ́pọ̀ àwọn Ṣíà bá fẹ́ kó tiẹ̀ wọ́n máa ń sábà lo ìtìrà èyí tó yẹ kí wọ́n lo Ahlul Bayt níbi tó ti lálàáfíà àwọn náà wá fẹ́ ṣàlàyé ọ̀nà tí àdísù yẹn tí ó gbà lálàáfíà lọ́dọ̀ tàwọn náà kọ́lọ̀ kó ṣíjú àánú wa kó ṣe dáadáa fún wa kó ṣe ràn wá lọ́wọ́. Naam àwọn náà wá lọ lórí wípé inni tariku fikum ath-thaqalayn kitaballah wa ahlu bayti wa innahuma lan yatafarraqa hatta yarda alayya al-hawd. So àdísù yìí wọ́n gbà pé irú àwọn èèyàn náà wọ́n gbà pé àwọn kan lálàáfíà àwọn kan ò ṣiṣẹ́ kíní o àwọn kan ò lálàáfíà kọ́lọ̀ kó ṣe dáadáa fún wa kó ràn wá lọ́wọ́ kó sì gbọ́rọ̀ wa sẹ́sọ̀ kó jẹ́ káwa mùsùlùmí kó mọ̀ ń tà ń ṣe kó sì jẹ́ àmọ́bi tí à ń lọ. So ẹ rí i pé n tó ń ṣẹlẹ̀ sí wa ní ìsìláàmù ní ìsìn náà ni pé kó wá ń bu iyọ̀ sọ́bẹ̀ tiẹ̀ ju ọbẹ̀ ẹnìkejì lọ kọ́lọ̀ kó ràn wá lọ́wọ́. Ẹ rí i pé gbogbo àdìsí táwọn afáwa máa ń sábà mú wá yẹn àfi nǹkan méjì ilẹ̀ o kò lálàáfíà àwọn ọ̀nà tí ò sì fi lálàáfíà òun náà làwọn ọ̀nà tí amúwà nì. So lọ́dọ̀ àdísù tó lálàáfíà náà wà tó wà ní Sahih Muslim ni mo mú wá lẹ́ẹ̀kan wípé mo rán yín létí o nípa àwọn ará ilé mi o. Àwọn Ṣíà gbà yí pé gbogbo àwọn tí wọ́n tukọ̀ ìjọba lẹ́yìn Ànábì tá Ànábì fi lọ àwọn Ṣíà kan ò kà wọ́n kún nígbà táwọn Ṣíà kan recognize wọn kì í ṣe gbogbo Ṣíà ni ò kà wọ́n kún gbogbo Ṣíà kọ́ ni ò gbà fún khilafa Abi Bakr àti Umaru àti Uthman àwọn Ṣíà kan ń bẹ wọ́n gbà 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 tákọ̀ọ́lẹ̀ sí wa kìí ṣe gbogbo Ṣíà náà ló kú gbà pé Abubakar àwọn ò gbà fún ẹnu tí máa dùn wọ́n jù ní bí wọ́n ṣe ṣàwọn ọmọlé Ànábì sallallahu alayhi wa sallam grievances oníkálùkù wọn wá yàtọ̀ tẹlòmíì ni wípé rárá ní recognize khilafa yín torí pé Àlí ló yẹ kó wà ńbẹ̀ látara pé wọ́n rí àwọn àhàdíìsù kan tánàbí fi tọ́ka Àlí nínú àwọn àhàdíìsù ìyẹn nìyẹn. So kọ́lọ́n kó dákun kó ṣèrànlọ́wọ́ fún wa. Mo rí pé eléyìí náà tá a bá ní ká wò ó ti tó gẹ́gẹ́ bí táwọn àgbàlagbà máa ń sọ wípé ṣókí lọbẹ̀ oge. So àwọn àdíìsì tá a máa ń sábà kóòtì kiri lórí mímbàrí tá à ń kóòtì káàkiri taraktu fikum amrayn ma in tamassaktum bihima lan tadillu kitaballah wa sunnata rasulihi kò lálàáfíà bí tí ń wò mọ́ a kàn ń lò ní ìntọ́lọ́hun fi ilẹ̀ fún wa látòrí ahán nẹ́bì òun náà ni al-Qur'anul Karim tó ń já sí pé fi il-huda wan-nur ibẹ̀ ni ìmọ̀nà wà o ibẹ̀ ni ìmọ́lẹ̀ wà o ṣùkọ́lọ́n kó ṣàánú fún wa ìwọ̀n bá tá a sọ yìí Ọlọ́run jẹ́ agbọ́ yìí ẹni tí ń sọ Ọlọ́run jẹ́ ó wúlò fún àwa náà tá ń gbọ́ Ọlọ́run jẹ́ ó wúlò fún àwa náà. La ilaha illallah Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam wala hawla wala quwwata illa billah. Bákan náà lẹ́ẹ̀kan sí bàbá wa Mudirul Markaz laqad ja'akum li ilafi alaykum àlàáfíà alaykum dẹ̀ra Ọlọ́run dákun bá wa ṣe fún wa. Bismillahir rahmanir rahim. laqad ja'akum rasulun min anfusikum azizun alayhi ma anittum harisun alaykum bil mu'minina raufur rahim. fa in tawallaw faqul hasbiyallah la ilaha illa huwa alayhi tawakkaltu wa huwa rabbul arshil azim. Bismillahir rahmanir rahim. لإلاف قريش إلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. torí pé ẹ jẹ́ kí n mú àdísù kan wá nínú kí n fi parí ẹ̀. So ó rí wípé Imam Ahmed wọ́n má dísì wá
nínú musnadu wọn, Abdu bin Humayd mú wá nínú musnadu wọn, Buna Abi Shayba mú wá nínú musannif wọn, Buna Abi Hasim mú wá nínú kitabu sunna wọn, Tabrani mú wá nínú al-Mujamul Kabir wọn, jami'an min tariqi Shariku an Rukayn. So an al-Qasim bin Hassan an Zayd bin Thabit qala ula nabi sọ pé inni tariku fikum khalifatayn. Hadisu èmi táwọn tí wọ́n jẹ́ Shia agbára lé nìyẹn. So pé mo fi lẹ̀ fún yín àrólé méjì, Kitabullah, ìwé Ọlọ́run, hablum mamdud, okùn Ọlọ́run kan ni, mamdud tó yí tó sì gùn, ma bayna as-sama'i wal ardi, tó gùn láàrin sánmà sílẹ̀, aw ma bayna as-sama'i wal ardi, tàbí ó gùn láti sánmà sílẹ̀, wa itirati, àtàwọn itira mi, ahlu bayti, àwọn ará ilé mi, wa inna umma lan yatafarraqa hatta yarida alayya al-hawd, àwọn méjèèjì wọn ní yára wọn lẹ̀ tí wọ́n fi wá báyìí mi níbi àbàtà aljanna. Àwọn àfáà gbà pé isnadu hadisu eléyìí náà táwọn Shia ń lò la yasihu, wọ́n ní kò lálàáfíà. In tó fàárẹ̀ òfin al-Qasim ibn Hassan, Qasim ibn Hassan wà ńbẹ̀. Al-Imam al-Bukhari in tí wọ́n sọ nípa ẹni pé hadithuhu munkar wala yu'raf, tabaloka mizanul i'tidal nínú volume 3. So wọ́n gbà pé wa amma hadithu Ali ibn Abi Talib radiyallahu anhu, wọ́n ní faruwiya anhu min tariqayn, ọ̀nà méjì ló fi gbà wá. Al-awwal aláwọ̀kọ́, èyí tí àfáwà Ibn Abi Hasim gbà wá nínú as-Sunnah nínú hadith 1558 min tariqi Kathir ibn Zayd an Muhammad ibn Umar ibn Ali an Ali radiyallahu ta'ala anhu anna Rasulallahi sallallahu alaihi wasallam qala, wọ́n lá Nabi sọ pé inni tariku fikum ma in akhashtum bi, mo fi nǹkan kan lẹ̀ fún yín tẹ́ bá mú dání, lan tadillu ní sọnù, Kitaballah, ìwé Ọlọ́run, sababuhu biyadillah, okùnfà rẹ̀ ń bẹ lọ́dọ̀ Ọlọ́run, wa sababuhu biyadikum, okùnfà rẹ̀ náà ń bẹ lọ́dọ̀ yín, wa ahla bayti, àtàwọn ará ilé ni. Wọ́n gbà pé isnadu da'ifun, isnadu ti yẹn náà lẹ̀. In tó fàárẹ̀, Muhammad bin Amr bin Ali bin Abi Talib wà ńbẹ̀, maj'ulul hal, wọ́n mọ̀. In tá ń pè ní maj'ulul hal, ẹni tí wọ́n mọ̀ báwo ni wọ́n ṣe bí, níbo ló gbé, níbo ló dàgbà sí, báwo ló ṣe ṣẹ̀mí, báwo ló yẹ kú. Gẹ́gẹ́ bí wọ́n ṣe lo Maliku bin Sa'sa láti fi mú àdísù ànábì lọ́gbàrún sánmà wá tí ò sí sàábà míì. Maliku bin Sa'sa yìí, tẹ́ bá wá wo ìgbésí ayé àwọn sàhábà mina tabaqatil ula, tabaqatu thaniya, athalitha, warrabi'a walkhamisa, lè rí ẹni tí ń jẹ́ Maliku ọmọ Sa'sa mẹ́. Ẹnìkan tí ò sínú sàhábà kò lórúkọ, wọ́n lè sọ kayfa wulida, báwo ni wọ́n ṣe bí, wa kayfa aasha, báwo ló ṣe ṣẹ̀mí, wa kayfa aayasha ma'a an-nabi, báwo ló ṣe ṣe pẹ̀lú an-nabi, kayfa aslama, báwo ló ṣe gba islam, wa mata aslama, ńgbà wo ló gba islam. Wọ́n rógun kankan tó lọ, wọ́n rí nǹkan kan tí wọ́n lè bá aṣọ má nẹ́bì. Wọ́n wá mú orúkọ ẹni yẹn, wọ́n lọ fi gbé ìtàn wá nínú Book of Arda, ìtàn àfáà wa Daradashti táwọn yẹn rọ láti fi gbé karama fún nẹ́bì wọn, ni wọ́n wá mú wá láti Baghdad tí wọ́n rọ fún nẹ́bì. Wọ́n wá ṣe ń yí orúkọ Suratu Bani Isra'ila, wọ́n ṣe ń yí ẹ̀ sí Suratul Isra, nítorí pé gbogbo ntẹ́nìkan bá ṣe tó lágbára, wọ́n á rí pé wọ́n parọ́ ẹ̀ má nẹ́bì pa nẹ́bì náà ṣe. Èyí ló ń bi wípé wa in kana Musa saqa qawmahu uyunan minal mahi darbal asa wa fi kafiha amada qad fujarati uyunan minal mahi yawma adh-dhama. Wọ́n ní fàfí wa in kana Musa saqa qawmahu, tó bá ti ọ̀rọ̀ já sí pé Ànábì Musa saqa qawmahu, ó fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ lómi mu nígbà tó ń gbẹ́ngbẹ́ wọn. Uyunan minal ma'i, tí omi ń ṣàn látara pátá pẹ̀lú àwọn ẹyin ojú omi, darbal asa, pẹ̀lú pófin ọ̀pá náà kúta. Wọ́n wá ní fàfí káfí àmàdà qad fujarati, wọ́n látẹ̀lẹ̀ ọwọ́ Ànábì báyìí lómi ti ń sun jáde. Uyunan minal ma'i yawma adh-dhama, níjọ́ tó ń gbẹ́ngbẹ́ àwọn ọmọ ẹlẹ́yìn rẹ̀, wọ́n wá mọmi nínú ọmọ ká Ànábì, omi ń sun jáde ńbẹ̀. Ó sì wà ní àdísù, torí pé wọ́n fẹ́ sọ irú mírèkù yẹn má nẹ́bì tí ó sì ṣẹlẹ̀ sáà nẹ́bì tí ó ṣẹlẹ̀ sáà nẹ́bì sallallahu alayhi wa sallam. Ọlọ́run kò síjú àánú wa. Gbogbo irọ́ ìlà wa ń kó sínú Islam. Àwọn tí wọ́n wá jẹ́ orientalist kan tàbáwọn kan tí wọ́n jẹ́ àwọn Saudist, àwọn ń dúró lórí wípé ànẹ́bì wa irọ́ ló fi ń pe àwọn èèyàn sínú Islam, tànẹ́bì ò sì fi rọ́ pé àwọn èèyàn tó já sí pé ẹ̀yin lẹ̀ ń parọ́ má nẹ́bì.
níjọ́ tí wọ́n ń parọ́ ni wọ́n ní la nukadhibu alayhi àwọn ò parọ́ mọ́ innama nukadhibu lahu àwọn ń bá nẹ́bí parọ́ ni torí àwọn kan kì wọ́n nílọ irọ́ yẹn ló wá gbalé ló gba oko ló gbalẹ̀ kan sìn tó wá di wàhálà sínú ìsìlámù mọ́ wa lọ́wọ́ Sheikh Adama sì ti kọ́ á nílọ sínú tírà tí wọ́n ń pè ní as-saqafatu ad-da'iya pé gbogbo táwọn àfáà sọ́lẹ̀ sínú àwọn àdísù tí wọ́n ń pè ló lálàáfíà tí wọ́n àjọ yìí yóò dá wàhálà rẹ̀ lọ́jọ́ wájú ẹ wo ọjọ́ tí bàbá ní sí sọ ẹ wo ìgbà tí wàhálà rẹ̀ wá dé a máa parọ́ ń tà nẹ́bí ò ṣe a máa parọ́ ẹ máa nẹ́bí halaka an-nabiyyu wa ahlu tuqa wa in kanat an-naru yawma al-khalili tó bá yẹ pé iná tutù máa nẹ́bí Ibrahimu níjọ́ tí wọ́n jù sínú náà wọ́n á sọ pé ànábì Ibrahim náà níjọ́ tó dé orí òkè mímọ́ ó dé ń sọ fókè yìí pé halaka an-nabiyyu wa ahlu tuqa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbogbo àwọn irọ́ Ọlọ́run kó dáríjì wá àdísù eléyìí náà tí wọ́n ń sọ yìí wọ́n ní fi Muhammad bin Amr bin Ali bin Abi Talib maj'ulul hal bíi ti àfáà tó gba ọ̀rọ̀ ànábì lọ gbàrún sámàwá tí wọ́n mẹ́láàrin àwọn sàhábà zakara ibn Sa'd fi tabaqat lọ́wọ́ tabaqat ibn Sa'd volume 5 page 329 lọ́wọ́ at-Tarikhul Kabir li-Imam al-Bukhari nínú volume 1 page 177 lọ́wọ́ Ibn Abi Hatim aw Hatam nínú al-Jarh wa at-Ta'dil volume 8 page 18 lam yadhkuru fihi jarhan wala ta'dila so wa fihi Kathir ibn Sayd du'afa an-nisa Imam an-Nisa'i du'afa kama fi du'afa wal matrukin tó bá lọ 505 so hadisi eléyìí náà lọ́dọ̀ àwọn ṣe àwọn àfáà gbà yí pé kò lálàáfíà táwọn náà gbà yí pé alàbẹ́ìtì kò lálàáfíà bákan náà fi Kathir athani nínú ẹlẹ́ẹ̀kejì ó rí pé al-Bazzar àwọn náà mú àdísù kan wá nínú musnad wọn 864 min tariqi Ali ibn Thabit àwọn sọ pé haddathana Su'ad ibn Sulaiman an Abi Ishaq an al-Harith an Ali qala anabi sọ yí pé inni maqbudun èmi ń lọ ń tèmi òun ó gba ẹ̀mí mi o wa inni qad taraktu fikum ath-thaqalayn mo ti fi nǹkan méjì tó wúwo lẹ̀ fún yín o kitab Allah ìwé Ọlọ́run wa ahla bayti àtàwọn ará ilé ni wa innakum lan tadillu ba'dahuma ní sọnù lẹ́yìn àwọn méjèèjì o wa innahu lan taquma as-sa'a àti pé alkiyama ò ní dé o hatta yabtagha ashabu rasulillahi sallallahu alayhi wa sallam kama tabtagha ad-dalla fala tujad tí wọ́n fi máa wá àwọn àsáàbò òjíṣẹ́ Ọlọ́run tí wọ́n fi máa wá gẹ́gẹ́ bí wọ́n ṣe máa wá ń tó sọnù fala tujadu tí wọ́n ní rí ìyẹn ló fi mọ̀ yí pé wọ́n sọ pé àwọn sàhábà òjíṣẹ́ Ọlọ́run wọ́n máa wá káàkiri bí n tó sọnù wọn fala tujadu wọ́n ní rí àdísì eléyìí náà wọ́n gbà pé isnadu la yasihu aidan fi al-Harith ibn Abdullah ibn al-Awari ittamahu ash-Sha'bi wa Ali ibn al-Mudayni wa Abu Khuzaymah bil-kadhibi pé òpùrọ́ ni wa da'afahu aktharu ahli al-ilmi ọ̀pọ̀ àwọn onímọ̀ ni wọ́n da'afẹ́ lọ́kàtírà tá ń pè ní al-Jarh wa at-Ta'dil volume 3 ṣọ pé mo ti sọ tàwọn sunna tó jẹ́ sàlàfíà ti ṣí àní mò ń sọ lọ́wọ́ yìí pé àwọn àdísù táwọn náà mú wá nà lọ́dọ̀ àwọn àfáà kò lálàáfíà wa kadhalika Abu Ishaq as-Sabi'i wọ́n gbà pé huwa mudlis so bẹ́ẹ̀ náà Su'ad ibn Sulaiman qala Abu Hatim kama fi al-Jarh wa at-Ta'dil volume 4 page 224 ó ní kana min itik ash-Shia wa laysa bi qawiyyin fi al-hadith so àwọn àdísù yẹn náà láwọn ọ̀nà táwọn náà ń gbà yí pé kò lálàáfíà nìyẹn àmì ìtẹnu wá kò sí lọ́dọ̀ àwọn méjèèjì tí ò sí yapa ẹnu pé ó lálàáfíà òun ni mo fẹ́ mú wá ilé kan sí òun náà lè tí al-Imam Muslim rahimahullahu ta'ala tí wọ́n mú wá nù sahihu ní ní hadith Jabir táwọn méjèèjì tí wọ́n ò jọ jiyàn sí pé ó lálàáfíà òun náà lè tá Nábì ṣe ní kútúbà Arafa tó ní wa qad taraktu fikum mo ti fi nǹkan lẹ̀ fún yín o ma lan tadillu ba'dahu tẹ́ ní sọnù lẹ́yìn rẹ̀ in i'tasamtum bi tẹ́ bá ti mú dání kitabullah òun ni ìwé Ọlọ́run sórí kitabullah yìí ló ní kálùkù fún rẹ̀ ń jó nǹkan mọ́ sórí àwọn tí wọ́n fi ń kún yẹn síyádà ní addition ọ̀tún ń fi addition nú sí kitabullah òsì náà ń fi addition sí kitabullah ìyẹn lọ bẹ́ẹ̀ nínú ẹ̀ tó lálàáfíà lèyí tí àfáwa Ibn Hibban mú wá nù sahihu wọn hadith 122 tí mo kóòtì lọ́dọ̀ àbíṣẹ́ naam
wọ́n jọ gbà bẹ́ẹ̀. So wípé àdísù yìí Ànábì sọ nínú Sahih Ibn Hibban wípé fa inna hadha al-Qur'an ṣẹ́ra al-Qur'an yìí o sábàbùn okùn kan ni tarfu bi yadillah ògìgé méjì kan ni tí apá kan ń bẹ lọ́wọ́ Ọlọ́run tápá kan ń bẹ lọ́dọ̀ yín fatamassaku bi ẹmu dání dáadáa fa innakum lan tadillu ní sọnù wa lan tuhliku ba'dahu abada ní parun lẹ́yìn. Àdísù yìí ó wà nínú as-silsilatu sahiha nínú hadith 713. So bákan náà ó rí pé àwọn àdísù eléyìí ó lálàáfíà lọ́dọ̀ àwọn olùhànbẹ̀lì wàdọ̀ àfàwù ó ládìsì yẹn ó dọ̀ àfà rẹ̀ wàdọ̀ àfàwù ghayru wahid ẹlòmíì tí èyí ṣe nìkan náà dọ̀ àfẹ́ min alil ilmi wa qalu la yasih wọ́n ní kò lálàáfíà. ẹ rí wípé níbi tí mo ti lọ náà ni pé ntọ́lọ̀ ń fi ilẹ̀ fún Ànábì ní kitabullah oníkálukú ló ń fi àdíṣànú tiẹ̀ sára àdísù yẹn. Àmẹ́yọ ọ̀kan tó lálàáfíà tó ní alul bayti nínú òun náà lèyí tí mo mú wá nínú Sahihu Muslim yẹn kí n tún fi parí ẹ̀ káwa náà kájọ gbọ́. Ìyẹn làdísù tó sọ wípé ana tariku fikum thaqalayni ana tariku fikum thaqalayni mo fi nǹkan méjì tó wúwo lẹ̀ fún yín. Awwaluhuma kitabullah àkọ́kọ́ ni al-Qur'an fi il-huda wa nur ibẹ̀ ni mẹ́lẹ̀ wà ibẹ̀ ni ìmọ̀nà wà fakhudhu bi kitabillah ẹ mú ìwé Ọlọ́run yẹn dání wastamsiku bihi ẹ mú dání dáadáa fa atha ala kitabillah ó dẹ̀ ṣe wọ́n lójú kòkòrò lórí ìwé Ọlọ́run wa raggaba fihi kódà ó ṣe wọ́n lójú kòkòrò yẹn tó lágbára gan. Thumma qala lẹ́yìn yẹn ló ṣẹ̀ṣẹ̀ wá sọ pé wa ahli bayti àwọn ará ilé mi o udhakkirukumullah fi ahli bayti mo ń fi Ọlọ́run ọba mi kọ́ yín lọ́rùn mo ń fi Ọlọ́run ọba yín rán yín létí nípa àwọn ará ilé mi o udhakkirukumullah fi ahli bayti mo ń fi Ọlọ́run ọba mi rán yín létí nípa àwọn ará ilé mi udhakkirukumullah fi ahli. Naam. So nínú Sahih Bukhari òun náà ni ma taraka illa ma bayna ad-dafatayn Ànábì òfin kankan lẹ̀ ẹ lè rí tọ̀tún ni ẹ lè rí tòsì yẹn nínú Sahih Bukhari àti Muslim. So bọ́lọ̀ kó ṣíjú àánú wa kó ràn wá lọ́wọ́ ṣẹ́rí innal islam dinullah islam òun nìkan lẹ̀sìn Ọlọ́run tó fi rán Ànábì Muhammad tó sì fi rán gbogbo àwọn ànábì Ọlọ́run pátá kò sànábì Ọlọ́run kan. Naam mo dání mal Qur'ani dáadáa o. So wa innaka ala sirati mustaqim torí ojú ọ̀nà tààrà ló wà tó bá ti mú dání innahu la dhikrun laka wa liqawmika fa sawfa tus'alun Ọlọ́run bọ̀ àbí yín léèrè o. Mo dẹ̀ tún mú àdísù kan wá pé innal ladhina ikhtalafu fil kitabi àwọn tí wọ́n máa ń sọ̀rọ̀ tó yapa sálù Qur'an nínú àwọn àfẹ́ẹ̀sì ni o àtẹ́ntí iṣẹ́ àfẹ́ẹ̀sì ni o Ọlọ́ni la fi shiqaqin ba'idin wọ́n ti wà nínú òfò tó jìnà. Ọlọ́run wá sí tòní láàfirọ̀ sí tí ó tún fi wá di ọjọ́ Jímọ̀ sí Sátidé táwa sọ̀rọ̀ lórí wípé ǹjẹ́ lóòótọ́ l'Ọlọ́run sọ fáwọn tí wọ́n ja ogun Bádàrí pé ẹ máa ṣe bó ti wù yín ẹ máa ṣe yálà ẹ máa ṣe yòlò àti foríjì yín àfàìmọ́ kú láì wà àlìjánnà. So ṣé lóòótọ́ l'Ọlọ́run sọ bẹ́ẹ̀ fún wọn? Ìyẹn ni next topic kọ́lọ́n kó ràn wá lọ́wọ́. Ìyá wa dáadáa ìyá wa Mariam Balógun Ọlọ́run járe yín pé kó bá mi ṣe dáadáa fún yín. Ẹ rí i pé nínú tẹ́ ẹ fẹ́ mo fi sínú part 1 wá sí yìí lára tó ṣẹlẹ̀ nípa arábìnrin tó ṣaláìsí yẹn táwọn mùsùlùmí wá ń ṣẹnu yọ́lọ́yọ̀lọ́ nírú àwọn tí ìyá fẹ́ nìyẹn irú ẹ̀ náà láti já sí yẹn. So Ọlọ́run kó ṣàánú dáadáa fún wa la ilaha illallah bí akila ilaha illallah Ọlọ́run dákun má ṣe lè láṣẹ mọ́ fún wa má ṣe lágbọ̀mọ́ fún wa. Ẹni tí ń wí ẹrú Ọlọ́run ni ẹrú ẹlẹ́ṣẹ̀ ni kò pé tán gbogbo wa náà là pé tán gbogbo wa náà lẹ́lẹ́ṣẹ̀ ibi oníkálukú tí ń dẹ́ṣẹ̀ tiẹ̀ ó yàtọ̀ síra ẹ̀ṣẹ̀ wa sì máa fúyẹ́ jura lọ ẹ̀ṣẹ̀ wa náà. Àlékún dáadáa àlékún àlàáfíà bàbá mi Bọ́lágadé Almaruf bàbá mi Usman Aṣíwájú àwọn ni wọ́n rèsì motion wípé ká bẹ̀rẹ̀ sí ní kó kíní ìjọ sínú tírà àwọn kan ti ń rèsì ẹ̀ tipẹ́tipẹ́ àmọ́ lọ́hùn lásìkò ti tó. So now a sọ fún wa pé abùkátà generator béèyàn bá lè rà tí ó fi ránṣẹ́ sí wa béèyàn bá sì lè rà tí ó gbé fún wa tí ó bùkátà kó fún wa lówó alhamdulillah kò á sì ní díẹ̀ urgent. Naam so inshallah ta'ala gẹ́gẹ́ bí àsìkò àti bójú ọjọ́ ìṣeré á fi àyè lẹ̀ ẹ dákun abùkátà generator abùkátẹ̀ èyí tá a ní ńlá ni ó sì ń gbọ́n wa ní ìnáwó tó pọ̀
kódà àti kọ́ìlì àtàmẹ́ṣọ́ ẹ̀ ó ti jó lẹ́ẹ̀mejì, kódà a ti rìkọ́ìlì ẹlẹ́ẹ̀kan, a tún ń ṣe rìkọ́ìlì lọ́wọ́ nísìnyí torí pé dísù ni, so ìyẹn la wà lẹ́nu ẹ̀, so ìyẹn dẹ̀rí stúdíò ọlọ́run ni ọlọ́run ti ní kákàdàrà ká máa lò yẹn. A ní ìdí míì torí yìí tá ń lò yìí à ń gbà ẹrú ọlọ́run kan ló ní tó fi ń ṣiṣẹ́ ń ṣọ́ọ̀bù tá a fi ń lò, so kọ́lọ́m kó ṣe dáadáa fún wa, bí èèyàn bá lè ra tí ó gbé fún wa lillahi ilham, bí èèyàn bá sì lè fún wa lówó lillahi ilham, ọlọ́run mọ́ dàgbàrú mọ́ wa lọ. A ṣí ojú òpó lẹ̀, number to call, ẹ rí i pé ń ta mú ọ̀rọ̀ wáyé lórí ni pé alukur'ani gangan ní kókó, politics lọ tó ń play, politics lọ sí náà ń play, bóyá pé arí àdíìsì tó sọ nípa ahalu, àmọ́ àwọn tó ń sọ ìtìrà àwọn àfáà náà ní kò lálàáfíà, táwọn kan dẹ̀ sọ wípé tán sọ ààrẹ, àwọn kan dọ̀ àfáà rẹ̀, àmì èyí tó lálàáfíà jù tó pégédé tẹnu ọ̀tún kò sí òun náà ní alukur'an. So oníkálukú mú addition lórí lọ́mọ àdíìsì yẹn ó rí pé kitabullahi yẹn wọ́n háàdì mọ́ ni ló fi ń dòun, politics lọ tó ń play lóníkálukú ń play kó lè já sí pé tòun lòun rọ̀nà. Lóòótọ́ àdíìsù wà tó fẹsẹ̀ rinlẹ̀ pé lẹ́yìn tá nẹ́bí bá lọ pé àlí náà ni ó jẹ́ khalifa nínú tíra àwọn àfàsùn náà, kò sí dáwùtò náà yéhùn. Àmọ́ tí àwọn ahlil bayti tíra tí yẹn gangan làwọn àfàsùn náà ni wọ́n takò, wọ́n jẹ́ takò tibẹ̀ yẹn àfẹ́ni tó bá fẹ́ ṣàbòsí pé tíra mi. Àwọn gbà pé ntọ́lọ́ ń fẹ́ ká ṣe ni pé ọ̀dọ̀ wọn ni ká ti gbọ́mọ̀. Wo àbòsí àwọn sàlàfíà. Ànábì sallallahu alaihi wasallam sọ fún wa wípé ana madinatul ilmi wa aliyu babuha, èmi ni lúùmọ̀ àdínnílẹ̀kùn ẹ̀. Nígbà táwọn fẹ́ padà sọ̀rọ̀, wọ́n lọ mú oríkì àlí yẹn, wọ́n lọ gbé sórí Ibn Abbas, wọ́n lóun ní hibrul humma láti fara alẹ́ ànábì náà kí ara alẹ́ ànábì. So aburú ti wà tipẹ́tipẹ́. Bí ọmọ aláìlẹ́kọ̀ọ́ ń jò ní bó ṣe ń pè mí ní pé òun kinní kan Olúbánjọ láti Qatar wípé òun láìkí prógrámù gan, à ń gbádùn yín gan, kódà ọlọ́run oníjó rẹ̀ yín, tí ń wá ń sọ fún mi nínú prógrámù yẹn pé ọmọ aláìlẹ́kọ̀ọ́ tí wọ́n ń pè ní kinní kan institute yẹn ó ń dárúkọ yín, ó lóun ń fún yín ní rọ́dù. Mo ti ṣàlàyé ọ̀rọ̀ lórí yẹn pé kódà ó ń sọ ń bẹ́ẹ̀, ó ní tálẹ́ sọ wípé tíra àwọn àfáà ṣíà wọ́n sọ ń bẹ́ẹ̀ pé Fatima yọnu sábòbá má bèrè kí ló kàn mí pẹ̀lú tíra àwọn àfáà ṣíà, ṣebí tíra àwọn àfáà súnà lè ní kóòtì. Mo tún wá ń sọ iye ọ̀nà tó wà fún Sahih Bukhari, òun dẹ̀ ń ṣe bíi pé òun kan fẹ́ gbọ́ àlàyé lẹ́nu mi ní, ó wá ń tì sí mi lẹ́nu, kí ló kàn mí pẹ̀lú tíra àwọn ṣíà, tíra súnà ni mò ń sọ, mo sì ti kóòtì ẹ̀. Ó wá kú òun bẹ́ẹ̀, nígbà tí mo wá rí i pé òun ni, mo wá sọ fún pé I understand the voice, I understand the game. Tó o bá ti ní tó o fẹ́ sọ kó máa lọ, mo dẹ̀ já dànù. Ẹ wá wo ohun tó wá sáré lọ ṣe, kò jẹ́ sọ ọ̀rọ̀ yẹn láti ibi tá a ti jọ bẹ̀rẹ̀, tó ń pa irọ́, tó ń pretend pé òun kọ́, tó sọ pé ọmọ aláìlẹ́kọ̀ọ́ yẹn ó ń fún yín lésì, ó ń sọ báyìí fún yín. Ẹ wo àwọn shayatinul ins, ẹ wo ìwà shaitan. Alhamdulillahi rabbil alamin. In tó wá gé jáde yẹn, ẹ dákun, làákàyè wo ló wà ń bẹ̀? Làákàyè wo ló wà ń bẹ̀? Ọ̀rọ̀ wo mo sọ ń bẹ̀? Ó ń sọ pọ́lọ̀ ń yọ, ó fẹ́ mọ̀ọ́mọ̀, ó fẹ́ kí n kó sọ́wọ́ ni, kó sọ́wọ́ ọwọ́. Lillahi ilham, ìntẹ́ gbédání tẹ́ ń pọ́n rè, ìntẹ́ gbédání tẹ́ ń pọ́n rè, òun ló lé òun ni, tẹ́ pa Al-Qur'ani tì. Ọlọ́run ó dá wa padà síbẹ̀ o. Number to call 08130509834, 08130509834 or 09151953212, 09151953212. Bó ti ẹ̀já sí pé wọ́n á fẹ́ kí prógrámù yìí ṣe, àmọ́ Ọlọ́run mú prógrámù yìí dání. Pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run, lẹ́yìn eléyìí, àwa tí ó powerful débi pé kò ní sí pẹ́ nìkan fẹ́ flash. Lájí Àlàdé Bákàrè, Ọlọ́run ní jẹ́ kọ́rọ̀ yín dàrú. Bàbá wa Rasul oníbùdó, Ọlọ́run bá mi ṣe dáadáa fún yín, kò bá wa gbọ́rọ̀ yín sẹ́sọ̀. Ayé ti wà láti pè wọlé fáwa tí a bá fẹ́ pè, kọ́lọ́run kó ṣe dáadáa fún wa, kó sì ràn wá lọ́wọ́ fún ìṣẹ́jú díẹ̀, kó má dàbí pa àfipè lẹ̀. Bó sì já àwọn tí wọ́n fẹ́ tako ọ̀rọ̀ yìí náà ni wọ́n fẹ́ pè wọlé. Àbáwọn áyà kan wà nínú Kùránì tí èyí ṣe túmọ̀ rẹ̀, tí èyí ṣe bá ṣe tú. Adákun nítorí Ọlọ́run, abẹ̀yìn, ẹ̀rọ̀ yín, ẹ tún wá ṣe. Kò síbi téèyàn ò ti lè kẹ́kọ̀ọ́. Al-ilmu min al-mahdi ila al-lahad. Èyí ó máa kẹ́kọ̀ọ́ látòrí ìtẹ́ títí dórí ìtẹ́ ni, bá Nẹ́bì ti wí nìyẹn. Ẹnìkan ò kọjá mímọ̀. Òun náà la rí lára Nẹ́bì Mùsá pé ẹnìkan ò kọjá mímọ̀.
so kọ́lọ́n kó ṣe dáadáa fún wa gbogbo ẹ̀yin bàbá wa la ṣàdúrà fún Ajá Bàṣírà mo ṣàdúrà fún yín Rẹ̀mílẹ́kún Ọlọ́run ní yóò bàjẹ́ Ajá Bàṣírà Àwésù Ajá Àwésù gbogbo yín la ṣàdúrà fún Ajá Bọ̀lọ́rẹ́ Ibrahim ọlọ́mọjò dàrú Dr. Nasir Ọlọ́run bá mi ṣe dáadáa fún yín gbogbo ẹ̀yin àbúrò wa bọ̀dá wa ẹ̀gbọ́n wa ìyá wa in diaspora Ọlọ́run bá wa ṣíjú àánú wò yín má dà yín láàmú má dà wàhálà sínú agbada yín má sì kó wa làbá yín gbogbo ẹni tó ti níwèé ìgbèlú Ọlọ́run bá wa má gbà lọ́wọ́ rẹ̀ àwa tá àti ìní Ọlọ́run kó fún wa àwa náà tá a wà ń lé tá à ń wá náà àti lọ Ọlọ́run jó rọrùn fáwa náà láti lọ tá a bá sì débẹ̀ Ọlọ́run jẹ́ àrí rere ṣe ká sì láṣeyọrí ńbẹ̀ lọ́la la ilaha illallah kọ́lọ́mbà àjò rí bẹ́ẹ̀ bákan náà àfáwà Jamal Abubakar ẹ̀kọ́ ti péjọ́ mẹ́ta tá a ti gbóhùn yín pẹ̀lú bàbá wa dáadáa Làbáyíká Idris Ndiame ó ṣèjọ́ mẹ́ta náà kọ́lọ́mbà mi ṣíjú àánú wò yín pé lẹ́ẹ̀kankan máa háì ni Ọlọ́run kó bá mi ṣe dáadáa fún yín bákan náà bàbá wa Taofik Kọ́lápọ̀ Ọlọ́run bá mi ṣíjú àánú wò yín kó ṣe dáadáa fún oníkálukú wa kó mọ̀ fẹ́ nìkankan lẹ̀ Alhaji wa Abdulrasaq Abdulsalam Ọlọ́run mọ̀ fi yín lẹ̀ Àbíkẹ́rímí ẹja lónìbù Àdìsá Innocent Abdulrasheed orí olówó Ọlọ́run bá wa ṣíjú kárí àtẹni tá a dárúkọ ẹrú Ọlọ́run kan náà ń bẹ ẹrú Ọlọ́run dáadáa ní tí máa ṣe dáadáa sí mi púpọ̀ Ọlọ́run bá mi ṣíjú àánú wò kó bá mi ṣe dáadáa fún wọn bákan náà ló máa yọ adé bá mi ṣíjú àánú wò yín o Kọ́símù Àrẹ̀mú ọ̀rọ̀ yín ò ní dàrú o Abímbọ́lá Selim Ọlọ́run bá mi ṣe dáadáa fún yín Prince Aláwọ̀ Mufak Prince Aláwọ̀ Abdulhakeem Ọlọ́run ò ní fi yín lẹ̀ la ilaha illallah kárí gbogbo oníkálukú wa táwa lórí ètò àtẹ̀ntí nẹ́tíwọ̀kì òjò gbádùn prógráàmù náà Ọlọ́run bá wa ṣe dáadáa fún yín gbogbo tọ́rọ́kọ́bọ̀ tá a ná sórí ojú ọ̀nà Ọlọ́run máa fún wa ní àdìpèlé torí pé èyí tí mo mọ̀ ní pé àwọn èèyàn wọ́n ti lọ wo Champions League a sì gbọ́dọ̀ báyàn wí lórí ẹ̀ nítorí wípé ká wá sọ wọ́n di kèfèrí ká ní wọn àmọ́ lọ́hún ṣó yẹ kí wọ́n fi wá sílẹ̀ kán lọ wo bọ́ọ̀lù tó sì já sí pé tán bá wo bọ́ọ̀lù dé wọ́n padà wá tún wá sí yẹn náà wò ẹlòmíín sì ń bẹ ó wà lẹ́nu iṣẹ́ ká máa capitalize lé wọn lórí ká máa fọ́gi mọ́ wọn gbogbo yín òye iṣẹ́ ọ̀rọ̀ tó dáa Kudus Mustapha Ọlọ́run ní yóò bàjẹ́ Askin Truway Ọlọ́run ní yóò dàrú Kọ́símù Àrẹ̀mú Ọlọ́run ní yóò dàrú la ilaha illallah eléyìí tá a wí ọba mi ọba Ọlọ́run mọ́ ṣe láṣẹ mọ́ fún wa o mọ́ sì ṣe láwí mọ́ fáwa náà tá à ń wí o Alhaji Gidado ọmọ oyè dín àwọn bàbá àlùbáríkà rẹ o Ọlọ́run bá mi ṣe dáadáa fún yín o èmi ò wo kámẹ́rà látẹ̀kàn lawla dhalika la harud ilayka salama li'anna Allaha wajaba alayna an narudda idha huyyitum bi tahiyyatin fa ayyu bi ahsana minha aw rudduha kódà mi ò tí ì rí sálámà yín kọjá ń tẹ́ ẹ̀kọ́ yìí wa alaykumus salam wa rahmatullahi wa barakatuh torí mọ̀ pé ẹ ti sálámà nìyẹn nígbà tẹ́ ẹ ti sọ pé lima lam taruddu salam so ẹ má bínú mi ò wo kinní tẹ́lẹ̀tẹ́lẹ̀ torí pé àwọn kan ń bẹ ọmọ kàtá ni wọ́n àwọn máa ń fẹ́ destabilize ní Abdullah Al-Amin Ọlọ́run bá mi ṣe dáadáa fún yín o Taiwo Habib ọ̀rọ̀ yín ò ní dàrú láéláé lọ́la agbára Ọlọ́run àtijẹ́ kan ṣe Ọlọ́run lọ́la la ilaha illallah Olúbùsáyọ̀ Ọlọ́run dákun bá wa bù sínú ayọ̀ yín bóyin síbẹ̀ bàláfíà síbẹ̀ bùdẹ̀rá síbẹ̀ kó bù sínú tiwa náà kó má jẹ́ kú ọmọ Prince Aláwọ̀ Mufak ọ̀rọ̀ yín ò ní dàrú o àfáwà Àlùwàṣà àti Táyé àti Kẹ́hìndé mo ṣàdúrà fáwa méjèèjì Adélé Asu ọ̀rọ̀ yín ò ní dàrú má jẹ́ kọ́rọ̀ tiwa náà dàrú bákan náà gbogbo ẹ̀yin tá a jọ wà lórí ètò tẹ́ ń bá wa share program yìí Ọlọ́run bá wa share orí fún yín o Ọlọ́run bá wa share orí fún yín o Ọlọ́run bá wa share orí fún yín o kódà gbogbo ẹni tẹ́ tún máa padà wo tẹ́ máa share rẹ̀ lẹ́yìn ètò Ọlọ́run bá wa ṣe dáadáa fún yín lọ́la la ilaha illallah Muhammad Rasulullah gbogbo ẹni tá a wá rántí dákọ àtẹ̀ntà láǹfààní ká dákọ ẹ̀ Ọlọ́run mẹ́lẹ́ yín ó mọ̀nà yín Amiru Wali Ayọ̀bámi Olúwa ló ṣe Ọlọ́run dákun máa bá wa ṣe má padà o àfáwà Abdulwahab Àrẹ̀mú Babátúndé Olúwa Ọlọ́run dákun má jẹ́ kọ́rọ̀ yín dàrú Ọlọ́run ní má tàyàn lọ́rẹ Ọlọ́run kò tàyín lọ́rẹ àfáwà Abdulhakeem Akínwùmí bá mi ṣe dáadáa fún wọn ìyá wa Riscott Oyèwùmí Ọlọ́run bá mi ṣe dáadáa fún oníkálukú wọn má fi wọn lẹ̀ Ajá Karima Aramide Ọlọ́run bá mi ṣe dáadáa fún wọn wọ́n fẹ́ nìkankan lẹ̀ nínú wa gbogbo àwọn tí wọ́n ń rọbí lọ́wọ́lọ́wọ́ báyìí Ọlọ́run dákun jẹ́ ká sọ̀ láyọ̀ ní rọrùn gbogbo àwọn tí wọ́n dì sínú Ọlọ́run dákun gbogbo ọjọ́ tí ó bá jẹ́ Ọlọ́run jẹ́ ó bọ́ sọ́jọ́ ọ̀dẹ̀ra má jẹ́ ó bọ́ sọ́jọ́ ọ̀dẹ̀ra gbogbo àwọn tí wọ́n wà nílé ìwòsàn Ọlọ́run bá wa tú wọn lẹ̀ bá wa fún wọn lálàáfíà ọlápá ṣàdúrà fún wọn má fi àlàáfíà náà má fi de àwa náà mọ́lẹ̀ má sọ wá dórí nira wèrè ni yóò san kò ní san ó kéré ó tóbi Ọlọ́run má jẹ́ ó wọlé tọ̀ wá má jẹ́ á sunkún ọmọ má jẹ́ á banújẹ́ lórí ọmọ ìdùnnú tọ́lọ́run ṣe fún Ànábì Ibrahim lórí àwọn ọmọ rẹ̀ náà ní kọ́lọ́run jẹ́ káwa náà rí títí láéláé lọ́la la ilaha illallah Ọlọ́run má jẹ́ á pòfo má jẹ́ á ròfo má jẹ́ á gúnlẹ̀ sépùté òfo
ojú tá a fi ń wọra wa Ọlọ́run dákun má jẹ́ ó fọ́ o, ètí tá a fi ń gbọ́ra wa Ọlọ́run má jẹ́ ó dí o, ọwọ́ tá a jọ fi ń táìpù yìí Ọlọ́run dákun má gbà lọ́wọ́ wa o, má dá wa kó sójú kan, má tì wá mẹ́lẹ́. Bashir Adébísí, ọ̀rọ̀ yín ò ní dàrú o, Ọlọ́run bá wa ṣe dáadáa fún yín o. Àfáwà Hasan Abu Hasan bá mi ṣíjú àánú wò yín pẹ̀lú gbogbo àwọn àfáà tí wọ́n bá wa wo prógráàmù yìí. Bàbá wa Akẹ́lẹ́ Abdulfatah, Ọlọ́run bá mi ṣíjú àánú wò yín. Ìmáàmù Fatai Zakariya, Ọlọ́run bá wa ṣe dáadáa fún yín. Kárí gbogbo apáta, Ọlọ́run mọ̀ wá, ó mọ̀ lé wa, ó mọ̀ náwó ọmọ tó ń fẹ́ tá ń fẹ́. Bàbá Abdulkadir Ọlátúnjí Abdulhakeem, Ìmáàmù Ahlus-Sunnah wal Jama'ah, Ìmáàmù Yẹ̀rú, àfáwà kan ẹrú Ọlọ́run kan wọ́n tiẹ̀ máa ń sábà pè mí dáadáa, àdúrà pọ̀, Ọlọ́run bá mi ṣe dáadáa fún wọn. Àkànní Ọlọ́run wà, Ọlọ́run ò ní jẹ́ ó bàjẹ́ fún yín. La ilaha illallah. Àfáwà Nuruddin Afọlábí Kẹ́límà, ọ̀rọ̀ yín ò ní dàrú. Bákan náà àfáwà Miftahuddin Abdulrasaq, Ọlọ́run bá mi ṣíjú àánú wò. Arísìkí Ọlọ́run má fi wọ́n yín, má fi wọ́n àwa náà lọ́tún àti lósì, má jẹ́ ajábọ́ lọ́la agbára Ọlọ́run. Wọlá wípé àti wà nínú ayé, Ọlọ́run jẹ́ àrí dáadáa ṣe ń bẹ̀. Gbogbo ọjọ́ tá a bá padà sọ́dọ̀ Ọlọ́run jẹ́ àtàn pẹ̀lú dáadáa. Wá jẹ́ àgùn lẹ́mìí má jẹ́ ó yá ní kíákíá báyìí. Bí akil hayyil qayyum alladhi la ta'khudhuhu sinatun wala nawm, àti jẹ àti mu wa má fi síbi tó nira o, má ṣe wá látọrọ jẹ, má ṣe wá látọrọ mu. Àwọn ọmọ wa Ọlọ́run dákun má fi wọ́n lé wa lójú. Bí akil suratul Fatiha. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alamin. Arrahmanir rahim. Maliki yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdina as-siratal mustaqim. Siratal ladhina an'amta alayhim ghayril maghdubi alayhim wala ad-dallin. Amin. Wala hawla wala quwwata illa billah. Àfáwà sí Saad, mo ṣàdúrà fẹ́yìn náà o. Ọlọ́run ní jẹ́ kọ́rọ̀ yín dàrú o, lọ́lá agbára Ọlọ́run àti jẹ́ kan ṣe Ọlọ́run. Subhanaka Allahumma wa bihamdika. Gbogbo ẹ̀ńtà Ustaz Ọlálékan Abdulkabir bá mi ṣe dáadáa fún yín. Àfáwà Labaika di Christ Jamiu Alaba Adégúnwà, Ọlọ́run dákun bá wa ṣíjú àánú wò. Ètè ọ̀tá àtàbúrú ọ̀tá Ọlọ́run má jẹ́ ó ṣiṣẹ́ lórí ẹ̀ o, lọ́lá agbára Ọlọ́run àti jẹ́ kan ṣe Ọlọ́run. Lọ́lá la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah Muhammad Rasulullah. Bàbá mi engineer Odùọlá, mo rántí ẹ̀yin náà. Engineer mi engineer Abdulrasheed Abdulgani, Ọlọ́run má jẹ́ kọ́rọ̀ tiẹ̀ náà dàrú, má jẹ́ kí tiwa náà dàrú. Gbogbo àwọn èèyàn wa Afọlábí Yusuf, ọmọ bàbá Lágége, olólùfẹ́ bàbá Lágége, Alioye, kárí oníkálukú wa. Olúwa Ọlọ́run o, má dá wa dára wa. À ń lọ nísìn, à ń lọ sùn, má jẹ́ ajílékú lọ́wọ́, má jẹ́ ajé lárùn lọ́wọ́, má jẹ́ ají láàrẹ̀ lọ́wọ́. Tá a bá tún jí, Ọlọ́run jẹ́ ají dáadáa, ká gbọ́rọ̀ yín dáadáa, ká gbọ́ ìró dáadáa, ká lé wa yé dáadáa, ká ṣẹ̀mí dáadáa lórí Islam àti lórí la ilaha illallah. Subhana rabbika rabbil izzati amma yasifuna wa salamun alal mursalina walhamdulillah rabbil alamin. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Adama Ali Lori. Adama Ali Lori. Ali Lori. Adama Ali Lori. Tẹ́wọ́ mi méjèèjì sí ẹ níwájú, kọjá bí mo bá bẹ̀rẹ̀ rún àwọn ọmọ irúṣẹ́ wọn Ádámà ṣáni kí wọ́n jẹ́, wọ́n ṣe fún mi lọ́mọ bàjẹ́ rí mú mi. Ádámà Aliyuri. Ádámà Aliyuri. Ohun tó wẹ̀ lẹ́nu ẹ̀ ló lè fẹnu sọ. Ìwọ̀fà lẹ́nu ní Yorùbá máa ń wí. Wọ́n wù ẹ́ ó pé tọ́kì ṣáló fẹ́ bí. Ọmọ bíi Ádámà ló wù mí bí.
ọmọ tó máa kó tó sí lámú mi ga ní. Ádámọ̀ Ádámọ̀ ayé ìlú rí. Ádámọ̀ Ádámọ̀ ayé ìlú rí. Ẹ̀gbọ́n náà ṣàlẹ̀ ríro Ádámọ̀ nílẹ̀ Yorùbá. Ẹni máa sọ wí mọ́ wá kọ̀wé fáráyé. Wọ́n sì kà wá tírà rẹ̀ tó dẹ̀ ti ṣe. Tòun lọ bá dóòláwọ̀ àtìlẹ̀ funfun. Bẹ́yà lòun irú ẹ̀ kó ṣe ilé ní. Ádámọ̀ Ádámọ̀ ayé ìlú rí. Ádámọ̀ Ádámọ̀ ayé ìlú rí. Lọ́gọ́rùn-ún ọdún sẹ́yìn kẹ́wù ṣòro